àti 10 million táwọn èlé dọ́gbọ̀ ẹ̀ fún ẹ. 2 million naira. admission pọ̀ ọ̀nù lé mi wà lórí tébù mi jaburata yunifásitì wo ló fẹ́ lọ táwọn ọmọ yẹn bẹ̀. mi ò kí ń talẹ̀ mi ò lè kí ń ralẹ̀ bó ṣe wù mí Àjàlá ló máa ń talẹ̀ òun ló máa ń ralẹ̀ mi ò ṣe transaction kankan pẹ̀lú ẹ̀ ṣàánú fún mi. sọlọ ìbúrúkú lẹ́yìn tó talẹ̀ fún yín. ẹ̀yin gbogbo lè talẹ̀ fún mi sà. wọ́n ń talẹ̀ ni mo talẹ̀ fún ẹni ó jẹ́ tó ló fẹ́ ṣe foundation mo ló gbọ́dọ̀ tó ó san ṣé mo ti jẹ̀bi. dídán ni olóyè tó san àbà níbo nílùú bo. ṣé ìmọ̀ tún lórí láyé ó máa tún ṣe fẹ́ẹ̀sì sílé ẹ̀. ìwọ ọláìsọ fún mi ó ṣe fẹ́ẹ̀sì inú ilé ẹ̀. kí lẹ fẹ́ ṣàyẹ̀dá o. owó fẹ́ẹ̀sì yẹn wàá tún sọ fáwa ni àwa tún gbà lọ́tọ̀. kó talẹ̀ kọ́kọ́ ẹ̀ dẹ̀ bèrè ọlọ́run ọ̀túnba ẹ bèrè ọlọ́run o. ṣé ìyàwó yẹn láyé ìyàwó mi ìyàwó àfẹ́sọ́nà. ní báyìí báyìí wọ́n fara pamọ́ sí so kò sí nǹkan tó bá máa rí ṣe fún mi kéèsì yìí mo máa wí ní. ẹ ṣe rí bàbá dọ́dọ̀ ọ̀gá yín gbogbo ẹ̀ 1 2 3 4 5 ẹ parí iṣẹ́ o ẹ ti parí iṣẹ́ yín ni. ìpínlẹ̀ alábàámà jọgọjọgọ lè pa ọ̀tọ̀ba. mo fẹ́ kó mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tó gbé ni mo sọ́pọ́tò. ìgbésẹ̀ gidi ló gbé náà. tó bá jẹ́ kan náà ọmọ ẹ̀ náà ṣé kò sí ní wá sí fún ẹ. ẹ máa pa ìyàwó tó ní. mo notice pé ẹ̀gbọ́n tẹ̀lé mi lẹ́yìn ṣé kò sí wàhálà. in the next 6 months kò gbúdọ̀ wọlé ìrọ̀rùn. 6 months. kí bàbá bọ̀ láti ẹ̀kan aeroplane yẹn máa gbé níbà. dédé omi ràn sọ́fọ́ ó fẹ́ wá ẹ̀ má débẹ̀ má kóró mi. ọmọ màá bó mi lọ màá lè tẹ̀lé ẹ. kí ṣe ṣé bó olùkú mi rú ọ wà kí n máa kó mi wé ní tẹ̀lé mi. wọn ọjọ́ bẹ́ẹ̀ ni ó fọ kájọ kú. mo ti mọ̀ nígbà yẹn ẹni ti bẹ́ ni ro ti jáde tẹ̀lé mi tí mo fọ wé ìṣọmọ gidi wọ́n lè tẹ̀lé mi wọnú mi. má bò mí lọ. kí lè bò mí lọ. má kọ́rọ́ mi ká bàbá wẹ̀ nọ́dọ̀. wá ti lè fi èmi má kọ́kọ́ wẹ̀ o mọ̀ fọ́ mu ju ẹ lọ. ọdún wọn lè gbà náà mi ní kò ń ṣiṣẹ́ ju 6 yìí máa mi fọwọ́ gbà kó máa máa kílẹ̀bù fọwọ́ ju mi lọ. ẹyin ìṣẹ́jú 6 yẹn kò gbọ́ oúnjẹ rẹ níjọ́ máa kọ́kọ́ máa jẹ ẹran kó máa fọwọ́ ju mi lọ. mo máa gbóúnjẹ rẹ nílé kókó máa ẹran kó máa wọ kí n jẹun mi náà fọ wọ́n lè bá mi dán ìwọ ní kó sábàjọ́ bá jẹun. wọn ká àdékò yẹn kó o ṣe wọ́nrán ṣé máa dá ẹ padà abúlé èmi ìjájọ ẹ lọ ń bá tó fọ kó ṣe rò máa ṣe. wọ́n ṣe wà wọ́n ṣe wà máa jẹun mi náà fọ. ẹbí náà yìí. ẹ pariwo sí ní ìyá kí lẹ́rù pẹ́ wà lọ. inú ẹni dùn. kó tẹ fẹ́ lọ rẹ̀ ó ní rules and regulation. rúlù. farabalẹ̀ ìdè tẹ́ ń sọ yìí èdè Ìjẹ̀bú ni not everybody tó wà lẹ́kọ̀ọ́ ló gbé èdè tẹ́ ń sọ yìí tá a fẹ́ sọ èdè yìí ara yẹn tó máa sọ. ẹ gbọ́ Yorùbá náà. a gbọ́ Yorùbá dáadáa. mo gbọ́ English. o gbọ́ Yorùbá sọ pé o gbọ́ Yorùbá kò sọ Yorùbá. mo gbọ́. Yorùbá yẹn ẹ máa sọ níbi ọ̀rọ̀ fún àwọn customer because ẹ máa ṣiṣẹ́ ní bí apàlọ́ tó máa ṣiṣẹ́. àmọ́ máa tọ́ sí. ṣé ń gbọ́dọ̀ mi. now owó tó yín sìn at least ó kéré tó ẹ̀ méjì ẹ ní láti ní wá bíi 7,000 naira dání. mi gbé o owó mọ́tò àti owó àpò kí ló ṣe
Sorry sir. 7,000. Ọ̀ fẹ́ físà Amẹ́ríkà òun jọra mọ́lẹ̀ báyìí. Tábà ní 7,000 naira gan-an wà bá máa ta wóróbo lẹ́nu ọ̀nà lé. Kíkan yé ni Adé máa sọ. Ẹ kò sí bẹ́ẹ̀ báyìí. Ẹ yá wa. Ẹ yé ni kábà ti gbà. Wọ́n ká máa kọ́ bó ṣe máa sọ Yorùbá. Ẹ yé ni kábà ti la gba owó oṣù wa. A kò sọ Yorùbá. Kí ṣe kí èyí tó fẹ́ kó má mú ẹni lọ Èkó mọ́ kó sọ́fà nílò Èkó ni. Ẹ yé ni àkàbà ṣíṣe dé àkóbọ̀. Ọmọ létà kọ́. Ọmọ yé ni. Ọmọ yé ni. Bàbá mi. Sọ àti sẹ́mi méjì láti fi sẹ́yìn tó lọ́wọ́ ọ̀rọ̀ sókè ṣùgbọ́n ṣẹlẹ̀ ni. So máa fún yín nọ́mbà ń sìn àti àdírẹ́sì ọ̀rẹ́ntẹ́ ń lọ so ẹ lè kọ́ńtàkì ẹ̀ láti dé bẹ́gà. Bájà. Wọ́n ọmọ mi ò ṣe bàjá. Gbégbá wéèmùwé kankan ọpọlọ rẹ ti kú. Wọ́n ní ọpọlọ rẹ. Ẹ tún tún lọ. Bájà. Sọ̀rọ̀ fún kí n bá mi sọ̀rọ̀ kó má dákẹ́. Ń ṣe gbẹ̀rẹ̀ dákẹ́. Lẹ́ẹ̀kan sí èdè yín rápẹ́ èdè yẹn ti mọ́ yín lára tẹ bá dẹ́kun ẹ má máa sọ èdè báyìí bẹ́ẹ̀ o ọ̀rẹ́ ẹ̀sìn ó máa fẹ́ tì yín o. Agbọ́n English. Good luck. Ọ̀nìfà bá máa gbèrò owó náà yìí bá máa yá sí i. Ó sún sómi lẹ́nu búyọ̀ sí o nílẹ̀ mo bá ṣe máa ṣe náà yìí o 7,000. Wíìdì jìkàlá jí owó bá ẹni. Owó bá ẹni ẹ̀ sí báyìí rẹ̀ jẹ́ fọ́ dédé kò ní sílẹ̀ kan lásán ṣó máa kọ abẹ́ kínní rẹ̀ dàbí ṣàkírè wa nísàlẹ̀ ìsàlẹ̀ rẹ̀ wà láàrin ẹsẹ̀ rẹ̀ yẹn bó máa gbọ́ owó bá ẹni jí mo fowó lè rówó bá ẹni jí. Bá mi náwó rò. Mo fa jẹ́ ká láṣọ́gbọ̀n owó. Ṣé tí wọ́n bá ti sinwi? Ayé rẹ̀ dẹ̀ wù mí. Wọ́n ti sinwi o. Káàbá láṣọ́gbọ̀n káàbá láṣẹ́dẹ́kọ̀ọ́ kí n ṣe é. Tí bá wà ra ìfọlọ Èkó àti mọ̀ fọ́ káàrí irú owó yẹn a lè nà lábúlé Èkó ra mi lọ kàn tí mẹ́ni lọ Èkó àti ṣoògùn owó ẹni níbẹ̀ adé ti náwó náwó káàdé kù ṣàkó máa ṣe bíi káwa náà máa gara. Tètè ni o. Ká máa gbéra wáyé. Tètè ni gbà. Àmọ́ bí ṣe máa ṣe o. Oògùn owó. Lè sá máa lò. Jíkálò ẹ̀. A lè lo èmi ṣó mọ fọ dédé ayé rè mọ fọ mọ ju ẹ lọ mo ṣáájú rẹ dayé mo ṣáájú rẹ mú mi ayé mo ṣáájú rẹ gbatẹ́gùn ayé káwa fi wúwọ ṣoògùn owó àwọn èèyàn wọn ní fura kémi náwó náwó dédé owó yẹn ọlá owó yẹn màá má kóràn ẹ wọn ní mẹ́ni náwó náwó ṣe bíbejì rẹ ni. Èmi náà sì kí o. Kábà sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ṣó máa fọ́ ọ máa lómi ó máa lómi. Kò gbóúnjẹ ẹni ṣó máa kọ̀kọ́ máa jẹ ẹ̀rọ kó máa wọ kí n jẹ ẹ̀rọ mi náà fò kó máa fọ. Mo máa claim for ojú mi lọ́kẹ́ kó má lóbi. Owó tó ń tilẹ̀ sí màmá náwó náà kó owó náà bá dé. Ọ̀dọ̀ káàjọ máa nà kí ṣe kó máa ń ṣe wáyìí. Kí ṣe kó máa ń ṣe wáyìí. Jíkálò òkìkí. Jíkálò lo òkìkí ni wọ́n mú òkìkí ọmọ bàbá ẹ̀sán Sunday wà ní ibi kan náà. Ọmọ bàbá ẹ̀sán. Jíkálò. Ṣé orúwo kìkì lè po ṣá? Ní kò ń ṣe ìrìnà wéèrè orí rẹ̀ bóyá tó gàgàgà owó èkún bẹ́ẹ̀ Jíkálò owó rẹ̀. Irú ẹni èlé lówó rẹ̀ gidi rẹ̀ má jáde ní owó rẹ̀. Ẹ̀míkà ilé ìnáwó ẹ̀yọ ẹ̀ṣẹ̀ o kó ń bá ti lè ra jíìpù jíká yín nú o. Owó ẹ̀yọ́ lè ra jíìpù èlé ra kàkẹ́ màrúwá pàápàá. Èmi lè lò màrúwá o. Gbogbo wa gbígbà pé o ti rẹ̀ màrúwá náà òfò wẹ́lẹ̀ lò màrúwá. Kó lè sọ̀hún. Ìyẹn jíkálà sùkárò ní sí jíkálà sùkárò. Kárò náà àwa mọ̀ ń ra màá lò. Àwa àmúlẹ́kọ̀ọ́. Ojúlóge bóòni ìyá ẹ̀ ń kọ́. Àlàáfíà ló wà. Kí ló dé. Àwọn náà lọ́rọ̀ mi wá wọ́n ní kí báwọn gbowó àjọ yẹn wá. Láyé mi ẹ wo ìyá Kúdí yìí o ṣé ìyá Kúdí yìí máa gbádùn báyìí ìyá Kúdí ló fẹ́ kó bá mi yìí o tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn owó àjọ ìyá ẹ̀ ti pé pátápátá. Ìyá Kúdí nìkan ló kù tó lóun ó fún mi lóòrọ̀ ọ̀la àbírú akóbániwò lélẹ́yìí torí Ọlọ́run dákun bá ń bẹ̀ yá ẹ nílé ni mo ní tó bá ti dàárọ̀ la o kó run ẹ padà wálé kó wá gbowó àjọ ẹ̀ fún ẹ. So ti gbọ́ ó ṣeun ọkọ mi. Ìyá alájọ
èjìrẹ́ òyì là abẹ́rẹ́ ayé mi lóde báyìí ìyá Kúdí ni o. bẹ́ẹ̀ni owó ìyá ojúlóge ó ti pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ sínú ilé o ṣùgbọ́n ìyá Kúdí nìkan ló máa ń fàfà sẹ́yìn fún mi abẹ́rẹ́ ayé mi ìyá Kúdí ò dá o kò dá. bí ìyá Kúdí bó ṣe máa ń ṣe rẹ̀ ẹ má bínú. àì bínú ẹ ṣe wo wíníwíní lójú orogún. àwa nìyẹn. èdè ọ̀rọ̀ lọ́jọ́ ẹ̀mí ìyá ẹ̀. ìbá bí ìbá yẹ ẹ ṣe wo ẹ dákun o ó dàbọ̀. ìmọ̀ kan tí mo ṣe fún wọn ọkọ bẹ̀rẹ̀ sí nínú mi ni ó ní mi mo yọ̀lẹ́ mo. dúró. ó dàbí ẹni pé ò ní ìkẹ́ tó lè sọ tó o bá níwò tó lè sọ ó yá padà sílé yín. ẹ jẹ́ n ṣàlàyé ìgbà tí mo jí mo wá lajú ojú mi là ń gbà tí mo jí mo á lọ tọ̀. ẹ jí rẹ kí ló ṣe ẹ mẹ́mẹ́mẹ́ mo sùn mo jí kí n tẹ̀mí pẹ̀lú yìí ò ní nǹkan tó fẹ́. wọ́n ní mi kì í fọbọ́ mo dẹ̀ sọ fún wọn mo ní ó dáa tẹ́ bá ní mi kì í fọbọ́ pé màá fọ gbogbo ẹ̀ pé bí pa mí wọ́n ní kí ni mo máa jẹ mo wá ní màá jọkà wọ́n fẹ́ ni pé. dúró èlò òkòkò gan o lára ọmọ le kí ló ṣe é gbogbo nǹkan tó ń sọ kò jọra wọn o sùn o jí o fabọ́ o rodò wo má lọ. ó dẹ̀ jẹ́ ń sọ mọ̀rúfà wá kó sódò mọ́. ṣàrẹ̀ yá ṣọmọ ohun tó ń sọ. ẹ ṣáà wá lọ bá mi bẹ̀ wọ́n ẹ wá lọ bá mi bẹ̀ wọ́n ti lé mi kúrò nílé o. kí n wá lọ bẹ̀bẹ̀ bàbá àti yẹ. ojúlóge bò ní sálàáfíà ló wà. ìyá rẹ̀ ń kọ́. àlàáfíà ni àwọn náà lọ́rọ̀ mi wá owó àjọ yín lẹ́ni wá gbà wá. owó àjọ tó ti pé yín fakọ sí fún yín ń bọ̀. ẹ wá gbowó àjọ. ọmọbìnrin tó dúró tiẹ̀ dà yẹ adífádọ̀ ti lọ mo ní kejì ẹ̀ wọ́n ti gbówó mi wọ́n ti gbówó wọ́n ti gbówó àjọ yẹ adífá mọ̀ọ́dúnfà wà ó dàgbà kù ojúlóge bá ń sọ fún yẹ ní fúnra lára mi màá mówó ẹwà bá dé adífá àti mọ̀ọ́dúnfà ti kọ́ bá mi o. Ìyá Kúdí ìwọ ló fà ó. Ẹ̀mí bá mi o. Kí n ṣe wọ́n bisa ti rowo. Kiri àwọn ànáwó kọ owó náírà mi. Wọ́n dánwó èkó náà. Àríwá mọ̀rùbá. Mo bá yọ. Sọ́mu hàn gilé kan. Olúwa tí wọ́n fọ́ mi ṣe. Wọ́n mọ̀ hàn gilé kan. Ṣé kóra ẹ sọ̀hún? O fẹ́rẹ̀ eré pa. Ẹni èkó. Àní èkó. Ẹ tètè jẹun lọ. Àríwá èèrà. Kó o rí kí n bá má padà wá èyí. Ọkọ̀ ni mo dé bọ̀. Jíìpù rẹ̀ ga. Para jíìpù mọ̀. Àrífà. Ẹ gbà mí o mọ̀ọ́dúnfà tàbí fàdé ẹ dákun o ẹ bọ́dé o àdífà dákun mọ̀ọ́dúnfà tàbí fàdà mo náà wà. kí ló ṣe ń tẹ̀ ń pariwo. àdífà tí mo ń kọjá o ayé mi bàjẹ́ o ayé mi ti bàjẹ́. mọ́mí ẹjọ́ ẹ calm down ẹ̀gbọ́n mi ò sí ilé kí ló ṣẹlẹ̀ wọn ò sí àárín ọ̀dà méjèèjì. kí ló fa ìwọ nù lé. wọ́n láwọn wá mọ̀rúfà àtàkì àrùfà àdìrí wọn kàn. kí ló dé tẹ́yìn náà fi wo òṣùṣù tẹ́ fi ta àwọn mọ́ta ẹni torí wọn ò fábọ́ ẹ tún lọ wọn lọ́dọ̀ ẹni kò lọ fọṣọ ayé mi
ti bàjẹ́ wọ́n ti gbowó mi. ayé yín ò tí ì bàjẹ́ iwájú mi lẹ́wà ẹ wọ́n sọ ti nǹkan gbowó tẹ́fẹ́ mi wọ́n ti gbowó yín àwọn ta nìyẹn. mo ti gbowó mọ̀rúfà àtànífà ni o mọ̀rúfà àtànífà ni wọ́n wá bá mi lé ó ní ẹlẹ́wù jáde ńlé ni o. bá kú síbí o èmi ò lójú àánú o bẹ́ẹ̀ kéjù bẹ́ẹ̀ lọ kọ́ńbọ̀ kò ní jáde lápò mi tó tọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn tẹ bá fẹ́ ṣe rí mọ̀rúfà tẹ̀ sọ àti kejì ẹ̀ bọ́n ṣe máa ń jọ́ọ̀gì nìyẹn Ṣàgámù náà jọ́ọ̀gì lọ títí alẹ́ wọn á padà dé ẹ ṣe sùúrù. wọ́n jọ́ọ̀gì. wọ́n jọ́ọ̀gì. wọ́n fẹ́ máa play football wọ́n practice. wọ́n mú abọ́ wá kí wọ́n máa sunkún sí i wọ́n mọ̀ nípa ní ìdòwò a lè sunkún dáadáa wo èmi dájú o bó sunkún jù bẹ́ẹ̀ lọ. tájà yẹn wọlé lẹ́ máa wọlé. ẹni tí bá mi ò lè tẹ́wọ́ o ò lè tẹ́wọ́ o ọjọ́dún mọ́ o. dákun. ẹwà calm down ṣẹ́rí nítòótọ́ àwọn ẹ̀gbọ́n mi máa ń jọ wọ́n fẹ́ di fútbọ́là lọ́la ṣe understand but ẹ yé pariwo tó bá ti dé lálẹ́ èmi ara yọ́kẹ́lẹ́ máa dé lẹ́yìn. owó olówó. ẹ calm down ẹ yé pariwo mo pé popsi kọ́ wọlé ni o mi ò ráyè gbogbo ẹjọ́ tẹ̀ wọ́n. ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni ẹ dìde màá pè wọ́n tó bá ti dé màá pè yín lé so ẹ kàn máa mú wọn báyìí nẹ́kùn tó lọ jí owó yín o. ẹ ṣe pariwo tó bá ń pariwo mi ní mi ò ní ṣẹ́ ní kí n sí o. owó àjọ. owó àjọ. mọ mi ò tún tẹ má la attention ẹ dìde kẹ máa lọ. ní bó ṣe ṣẹlẹ̀ gbogbo wọ́n fi owó rán àwọn ọlọ́kọ̀ tó máa ń wà ní gáràjì wa yẹn àǹtí wá fowó rán látẹ̀kùn ipe táwọn ẹni yẹn bá ti dé gáràjì káwa kọ̀ lọ gba owó lọ́wọ́ ẹ̀. ẹ kí n tèmi. okó mo mọ̀ fọ́ mi ní fóònù èkejì mi náà ní fóònù dádì wa kẹ̀dẹ̀rẹ́ wọn fi fóònù sí tòsí. kí ni kí wọ́n ṣe fún ẹ báyìí. jọ ìṣẹ́jú kan péré ìṣẹ́jú kan. Ànífà. kí n kò béèrè ibi tán wà ní kí n kò mọ ibi tí wọ́n ti lọ bá wọn ní. dájọ òjò. ìṣẹ́jú kan péré ni kò lò ó. gbogbo wàhálà rẹ pọ̀ mi ti sọ́rọ̀ fún ìṣẹ́jú kan rẹ̀ máa lò. gbà o ṣe kí ṣe kò fẹ́ràn kó má níyàn nára o ṣe fi yín nù mo ṣáà ṣe bẹ́ẹ̀ ra ṣú lánàá. mo ń bọ̀. ẹ ló bọ́dọ̀ ọlọ́kọ̀ Ànífà ló ń sọ̀rọ̀. Ànífà ìkejì mọ̀rúfà tó sọ pé mo máa wá gba owó lọ́wọ́ yín tí mo bá èmi wà ẹ̀bẹ̀ mi náà yìí a ní bo lẹ wà sí gáràjì báwo mo ṣe fẹ́ wá gbowó lọ́wọ́ yín èmi ò wo gbogbo nǹkan báyìí èmi ò ṣàfẹ́ ṣàbọ̀ lẹ́yìn iṣẹ́ kan lù ẹ̀ wá rí bí rìnrìn tó mò ń sọ. Ànífà ìṣẹ́jú kan ló máa lò má pẹ̀lú mìíràn lórí fóònù mi o. ó ṣáà máa lójú ìṣẹ́jú kan lọ lórí ibú làwọn ọmọ náà wúlò sí fún fóònù nísìn wàhálà ni. Ànífà. ẹ gbójú sókè mi wá nǹkan nù. kí ló tẹ̀ ń sá fún mi. èmi ò sá fún ẹ o èmi á sá fún ẹ Olódùmarè sì rí o èmi ò lè sá òde tí mò ń lọ yìí gan níbo ni kinní náà wá bọ̀ sí. ẹ wá ní báyìí. mo mú dání kinní yìí. ẹ wá. bí mo bó ṣe bọ́ ni. ẹ mọ bó ṣe bọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn owó àjọ tèmi gangan gan ni mo wá gbà lọ́wọ́ yín torí àìmọye gbà ni mo ti ń wá yín wá sílé lójoojúmọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé sísàlẹ̀ ń sá fún mi kọ́lọ́run tó mú yín fún mi lénìí. sọ wá rí owó àjọ tó ń béèrè yìí ó wà nílé ó wà nú òkú tóbi tí mo jogún lọ́wọ́ ìyá mi ibẹ̀ mo wé mọ́ ó wà nílé ṣùgbọ́n
mò ń lọ bá wọn ṣèpàdé kan ni àwọn oní mẹkáníìkì èmi nìyẹn ẹgbẹ́ wọn ó sì ti pẹ́ tí mo ti ń ṣàdéhùn fún wọn wípé mò ń bọ̀ àbá wọn ṣèpàdé èmi wà ní mo ráyè àwọn oní ẹ̀rọ ọlọ́ta máa ń gbà wọ́n lámọ̀ràn ni ọ̀rọ̀ kan wá ṣe bí ọ̀rọ̀ láàrin wọn mo fẹ́ lọ bá wọn yanjú ẹ̀ tí n bá wá kúrò ń bẹ̀ àwọn ọlọ́dẹ ìlú wa yìí mo máa ń bá wọn ṣèpàdé ó tọ́ ni o. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe rí gbogbo ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn ẹ̀jẹ̀ á máa lọ àjọ máa lọ síbẹ̀. ò tí ẹ jẹ́ ń sọ̀rọ̀ délẹ̀ tán sórí tí n bá ti wá kúrò ń bẹ̀ Ìbàdàn yá lẹ́lẹ́ Ìbàdàn yá lẹ́lẹ́ tí n bá ti kúrò nìbàdàn Abẹ́òkúta tí n bá wá kúrò lábẹ́òkúta ó dà ìpò tí gbọ́n pa ọba àfẹ̀tọ́ṣẹ́ jẹ́ ó ní iwájú ọdún sóhun ìdè bẹ́ẹ̀ náà. èmi ò ní kẹ́ má lọ bá Ọọ̀ni Ifẹ̀ ṣèyàwó ṣùgbọ́n gbogbo ibi tẹ́ fẹ́ lọ o àti Ifẹ̀ o àtàbẹ́òkúta o àti Ìbàdàn gbogbo ẹ̀ ni mo ráyè fún yín lé nítorí mi ò sí díútì ẹ kìlọ̀ mú kọ́kọ́rọ́ mọ́tò mi àjọ máa dé bẹ́ẹ̀ ni. ó dà èmi yẹn lọ bẹ̀ ọ̀gá mi bí. Sabo Ikorodu garage, Sabo Ikorodu garage. Ikorodu garage, former chance, Ikorodu garage, Sabo Ikorodu garage. Wọ́n lé pẹ̀lú change o. Àlàyé, ṣé change wà? Wọ́n lọ ṣe àwọn wọlé. Ikorodu garage. 500 naira change o, wọ́n lé pẹ̀lú change. Ikorodu garage. Wọ́n lé pẹ̀lú change o. Ẹ fọkàn balẹ̀ náà. Ìkọ́jọ́. Ẹ ká sàn ya mi. ẹ jọ a fẹ́ wọ mọ́tò tó lọ sẹ́kọ̀ọ́ ni. Dábàá ti dé Ìkòròdú ẹ ti dé pẹ̀lẹ́ wọ mọ́tò àbí mọ́ra ibi tẹ́bá fẹ́ lọ Ìkòròdú náà ṣé kò lélẹ̀ yìí lọ. Ìkòròdú náà ẹni sùn ṣe change wa mi ò lè pariwo. Change wa. mi ò lè pariwo ẹ mú change 500 naira dání o. Ìkòròdú Sabo Ìkòròdú 500 naira change ẹ wọlé pẹ̀lú change o. ṣé kò sí wàhálà. Ìkòròdú ẹ kúrò lára káwọn èèyàn lè gbàbẹ̀ wọlé o. Ìkòròdú. Wékòwò mi. Ìkòròdú garage. Ìyá kò sún àlẹ́ kú olójú ajé náà ẹ jẹ́ káwọn èèyàn wọlé náà. mo bọ̀ kí n ṣe aka rẹ balẹ̀. Ìkòròdú garage, Sabo Ìkòròdú wọlé pẹ̀lú change ẹ 500 naira change. ṣùwọ́ rẹ̀ sọ́fọ̀ owó ẹ̀ ṣe yí. Ìkòròdú garage. ló ṣe yín náà ẹ wọ́n kéèyàn má ṣe pèpè mi o. Ìkòròdú garage ẹ wọlé pẹ̀lú change o. Kó wa. Kò sí wàhálà. Ìkòròdú garage. Ṣé kò sí wàhálà? Látó níbẹ̀ owó ìjọba ń gbà àgbà owó ìjọba ni ṣé ń jí àwa bá ń gbà tèmi ò kó dárúkọ mi náà wá ní Mọ́rùfá ṣọ́gbọ́ ní wá. kí n bá ti darúkọ rẹ owó máa jáde. kó dárúkọ rẹ o má gbàgbé òkú ọdẹ lérí tirẹ̀ gbà. ẹ wọlé pẹ̀lú change Ìkòròdú garage àti ẹ wọlé tí wọ́n fẹ́ wọlé pẹ̀lú change ẹgbẹ́rún kúrò lójú ọ̀nà. wọ́n ti lè sọ̀rọ̀ jọ olówó burúkú wọ wa ẹ jọ wá máa sọ rẹ. iṣẹ́ ẹ lọlé ọdún ní dẹ́. olówó burúkú ajé rẹ̀ máa dá. ẹ dìbí eégún. Ìkòròdú o. Mọ́rùfá. Ìkòròdú. kí ni ẹ pọ̀wọ́ o mo ń tẹ́ akó wa. wọ́n bóyá ìka rẹ̀ máa ṣùṣẹ́ ẹ má bínú o. Mọ́rùfá. ìrọ̀ ẹ̀ ń ṣe bó máa pariwo ọkọ̀ ọmọ ń tẹ̀ ó ní gbọ́dọ̀ yẹn tó ń tẹ̀lé. Mọ́rùfá. má ṣe ju owó yẹn mọ́. Màlẹ́ sọ ìwọ̀n ọmọ máa bí mi bọ́jọ́ jọ wọ́ọ̀dù ìwọ̀ ẹ̀bẹ́ bọ́jọ́ mìíràn kọ́kí ọmọ àgàrà ńlá ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan láàmúra olójú kòkòrò ọmọ. àmọ́ mò ń ra oúnjẹ. ìdáná oúnjẹ mi. gẹ́gẹ́ ẹ̀ wéjẹ nẹ̀. wọ́n fẹ́ kiri owó ti lajú dédé owó yẹnu náà yìí a lè lọ ipá lè dẹ̀ yìí lé. kí ṣe kó wàá ń sunkún náà yìí kí ṣe kó ń sunkún. pẹ̀lẹ́ o máa mú mi. mú yín mi dùn. alẹ́ rò ó rà má fi romi gan.
bẹ́ẹ̀ jẹjẹ kó jí kí dédé owó yẹn jù nù ànífà ọmọ máa fọ ìwà èjú ẹni ọkọ rẹ kó jí dédé owó yẹn kó ṣe omi owó yẹn wà láyé lè jù nù olórúwọ burúkú. ó máa ń ṣe pè mí. èmi tó ìjọ lọ owó burúkú bẹ́ẹ̀ máa ti jẹ́ kí dédé owó yẹn jù nù á lè lọ ilé á lè lọ ikọ̀ náà yìí. ṣé sọ́ra fọkọ má bínú àbí kí m dẹ̀ máa ṣe kí m la jalè torí fọ́ máa wo rẹ ni. yóò gé lè jalè. n ṣe máa jalè wọn náà lè lọ jalè kọ́lé tutaya ọ̀run àwọn vigilante rè wà ládùúgbò ẹni òròfò wọn vigilante sì ń bè. wẹ́ẹ̀ mi jalè tẹ̀lé. ìwọ náà mi jalè ṣáàjọ mi jalè. ká máa ṣe náà. wọn náà yá dé lílọ èkó ìṣòwò alẹ́lẹ̀ yìí ilé kan bá mẹ́rin ẹ̀wọ̀n ọdún méjì ó máa mú rẹ. ká máa ṣe náà. olódò tuntun mi ẹ mọ̀ bá má yà sí. àbí kaláwọ̀ sọ lẹ̀. ilé ìwòsàn náà máa jí kan gbé mi lọ kán la fi mi ṣe òwò lè lọ o. lè máa gbẹ ní wọ́n mọ̀ fọ ìbejì ra wa ẹni ìbá gbé kàkàkẹ́ ọba bẹ́ẹ̀ gbé máa fún. wọ́n lè fẹ́ ní ṣòro o wọ́n lè máa fọ ìṣòro owó mọ̀ fọ òrìṣà ra méjì. òrìṣà kẹ́ wọ wá wọ. òrìṣà méjì. wọ ọba òrìṣà wọ wá. èmi olórí òrìṣà wọ kékeré òrìṣà. kí ló máa bọ́ ojú mi lọ kí n tiẹ̀. ojú ẹ lọ́mú ìṣẹ́gbẹ́rẹ́ òyà pẹ̀lẹ̀ jẹ́ká la jù sọ ilẹ̀. agbẹnidẹ́kọ̀ náà fẹ́. agbẹnidẹ́kọ̀ náà fẹ́ ká máa jọ wa máa jọ ọkọ̀ àmàlẹ́ lè máa gbẹ́ ni. torí fọ mo mọ fọmù tí fi yà jẹ́ èmi máa gbẹrù. bàbá ń gbẹrù. ló ṣe. ń délẹ̀. jígbẹrù ẹ̀ ṣíkà sórí. kékeré so késo yálà wọ sọ lẹ. bàbá ní fáṣẹ́ ní sọ̀rọ̀ látẹ̀ nǹkan ni mo dẹ̀ sọ fún pé mo máa gba fóònù lọ́wọ́ mi lánàá ó wá bá mi ọlọ́run fẹ́ pé bàbá ìyá wọn kan ó sẹ́ǹdì owó sóhun òun fẹ́ lò ṣẹ́jú kan lórí fóònù mi mo gbé fóònù fún látàná yẹn ní ìsìnkú tí ìlú ìṣẹ́jú kan yẹn lò tán fóònù tèmi fi ń pe àwọn ọba tí mo fi ń pe ìjò tí mo fi ń pe àwọn èèyàn gidi tẹ́ ń pé business center tèmi nìyẹn ó wá mú lọ látàná ẹ bá ń kọ́ mi o. ẹ ní sọ̀rọ̀ ọ̀nà bọ́lá burúkú bàbá yìí ni. kò lè tó yẹn sórí ó máa fún mi ní táìmù ni kí ni oṣù táwa yìí. kí ló kàn mí pẹ̀lú oṣù tẹ̀wá kí ni tèmi pẹ̀lú gbogbo yẹn February la wà. wo mo fọlọ́run búra tó bá máa fi di January máa fún ẹ lówó ẹ. January wo nìyẹn next year kọ́ lẹ̀ sọ fún mi bàbá ṣé ẹ ṣì àbọ̀ lórí burúkú bàbá yìí ṣá èmi á dúró di next year kí n tó gbowó fóònù mi ṣé mo sọ fún gbọ́ngàn tí mo sọ fún yín sí ṣá fóònù tẹ́mi fi ń pọ̀ bá àwọn ọba tí mo fi ń pèjòyè aṣáájú tí ọ̀rọ̀ àwọn ọgbọ̀n bàdágìrì mò ń pè ọba kọ́ ẹ̀mẹ̀sẹ̀ jùlọ ṣé ẹ ṣì ẹ̀rẹ̀ bàbá yìí business center lẹ́gbàá lọ́wọ́ mi yẹn ìwé bá wọ́wọ́ mi ó ẹ lọ wá 30,000 naira wa ẹ máa manage ẹ lọ kó 30,000 naira wa. ok ọmọ sórí mò ń bẹ ṣeré tẹ́lẹ̀ ni. ó bẹ́ ta o. tó bá di alẹ́ ọ̀la wá gbà. alẹ́ ọ̀la wàláhì Ọlọ́run mo fi ṣẹ̀rí fún yín tí bá débi lálẹ́ ọ̀la bàbá nígbà tí n bá bá owó mi ikú lè rí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ yín ṣe lè máa bá wọn níkú. bàbá wẹ̀rẹ̀ tó bí mo òṣì olórí burúkú gbogbo yìí ayé yìí máa bàjẹ́. ẹ káàsán bàbá ànífà mo ń béèrè ànífà àti mọ̀rúfà. kí ló tún dé. láti jẹta wọn wá rẹyìn kírètì méjì lọ́wọ́ mi wọn náà wọn bọ nísinsìnyí wọn ló ba ará Ìjẹ̀bú jẹ́ o mi ò rí wọn dì sí láti ìjẹta ẹyin kírètì méjì 1.5 ni ẹ kàn wọlé kébé mi kó o màmá lọ mi ìwà wọn mọ́. 1.5. 1.5 lówó tọ́jú èmi kò pọ̀ jù. mo bọ̀. bàbá ẹ fi mí rólù ṣòkòtò rèé a ní kẹ́ wọlé kébé mi kó kémi máa lọ 1.5 lówó tèmi kò pọ̀. àjọ máa wọlé náà. kò sí wàhálà tó bá ti náà jọ máa wọlé kò sí wàhálà. ọmọ mi. sá. ọlọ́run ṣe ìjà wọlé. wọlé mo bẹ. Hello. Níbo lẹ wà? A ti wà lájégúnlẹ̀. Ẹ ti wà lájégúnlẹ̀? That's very good. Gbé fóònù fún yàn kan bẹ́ẹ̀ kí n júwe ibi tẹ́ ń bọ̀ tó rá ní bàbá lẹ̀ ń bọ̀ lọ́dọ̀ bàbá abẹ bàbá olómi yẹn. Láàmà pè náà ó dá mo ti gbọ́ ẹ ṣe sùúrù máa wá. Ojú rẹ̀ mi.
wọ́n ká wá ọ̀nà kan ká gbé fóònù kan kálá rẹ̀ tá máa wá náà. Sisi ètò ìjà máa bọ́ sí i gbẹ́kúmọ̀ yán gan àbíkú ìrẹsẹ̀ rẹ̀. ṣó ń gbẹ tìdìtì ó dàbí tóyìn ọmọ ẹ̀yìn bọ́dà ace mọ́mí ẹ dúró ká ṣe sùn. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ gbà. gba kí ni kí ló ṣẹlẹ̀. ẹ̀yin mọ́mí wọ́n fẹ́ júwe ọ̀nà mi. ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni. hello. hello sir. ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi júwe wọ́n ní àwọn ti wà lájégúnlẹ̀ báyìí. mo fẹ́ kẹ́ bá mi júwe ọ̀dọ̀ bàbá abẹ fún wọn ni. Ajégúnlẹ̀ àpápá ló wà yìí kò ń ṣe ti Kòròdú ti àpápá ló wà yìí ti Boundary. Boundary ha mo dáràn ẹ bá mi gbé fóònù fún wọn ẹ jọ sà. ok ma ok ẹ gbà ẹ wò bẹ́ẹ̀ ṣe wà yìí ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ ṣe wá dàbí ìgbàlódé sóyè Yorùbá yìí níbo ló ń bọ̀ níbo ló kí ló ṣe tún sẹ́yìn ló ń gbà yìí ọmọ ìlú kan náà ní ẹ wò ẹ ti ṣìnà ibi tẹ́ ẹ wà yìí Ajégúnlẹ̀ Boundary náà ń pe bíbí ṣé ń gbọ́ lápapá ibi tẹ́yìn ń lọ Ìkòròdú ló wà ṣé ti gbọ́. MC Ìkòròdú ra ti kúrò. gbẹ́ni. ẹ dúró MC Ìkòròdú rí iná lóríṣiríṣi rí eré kan wà láàrin títì àwọn kan yí wáyé àwọn kan wọ́n ń ṣe èrò. ọjọ́ kí lè ń sọ mi gbọ́ Spanish lè ń sọ ni wọ́n mi yí báyìí ọdọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ìyá ṣe fẹ́ gbọ́ tuntun ibi tẹ́ ẹ wà yìí Ajégúnlẹ̀ Boundary ló ń pe ibi but oore kan tí mo lè ṣe yín ni pé kí n júwe ibi tẹ́ ń lọ fún yín ṣé ń gbọ́ Ìkòròdú lẹ̀ ń lọ ibẹ̀ lá ní bàbá wà ibẹ̀ lá ní bẹ́ẹ̀ bá wà ṣe ti gbọ́ nǹkan tí mo sọ. Ìkòròdú rárá dẹ ti kúrò. ìyá máa jẹ ẹni náà ni o. bàbá ṣe máa padà lọ ibẹ̀ náà. bẹ́ẹ̀ máa padà lọ bẹ̀ ẹ máa wọ mọ́tò ni ṣé máa fò débẹ̀ ni ẹ tí ẹ sọ̀rọ̀. bọ́dà ẹ wá ẹ fẹ́ ni náwó. ẹ jọ ṣe wẹ́nẹ̀ ṣe ń jì kan rẹ kọ́ lè bu ẹni. wẹ́nẹ̀ ṣe ń jì mo lówó lápò kan yẹ change mo ní owó wà lápò mi but mi lè fún yín mo mọ yín rí ẹ mọ́ kó mi lọ. ẹ ṣe ọwọ́ ìṣubọ̀kọ̀mọ̀kọ̀. àwọn ìmú ọmọkùnrin o. ẹ jẹ́ ṣe yín láàánú ẹ mọ tí máa ṣe fún yín pé tẹ bá dé junction tẹ́ ń wo lọ́kàn ẹ̀. Kẹ́hìndé Adéyẹmí junction ẹ gbé ọ̀kadà lọ sí ẹ pẹ́ mi lọ sí ibẹ̀ tí máa rí mọ́tò yìí bí mo sọ Kẹ́hìndé Adéyẹmí junction ibẹ̀ lẹ ti máa wọ mọ́tò kò àánú tí mo lè ṣe fún yín nìyẹn ṣé ti gbọ́ ẹ kílẹ̀ o ire. wọ́n dáwọ̀rọ̀ ọgọ́rọ̀ ọ̀kà kan ń gbé ṣùgbọ́n ṣé wọ́n rántí bó sọ lówó burúkú dédé mọ́ ẹni. ìgbà ńlá bọ́ kàdà kọ̀ọ̀kọ̀ gbà fún wọn máa pè. mọ́tò yẹn yàrá tọrọ wọn. ọbẹ̀ ní kì í. ẹ má gbà mí o bàbá irú òṣù lẹ bá mi sọ lẹ́nu ṣé mi mo ní kẹ lówó kẹ má lè tán àwọn ọmọ yẹn mi mo ní kẹ lówó kẹ má lè náwó ni àbí mo ní kẹ gba ọmọ sọ́dọ̀ kẹ má lè tán wọn ni àbí owó tẹ ní gan tẹ lè fi rán ọmọ tẹ lè fi tán ọmọ dáadáa ẹ fi gbogbo yẹn lẹ fún wọn o aṣọ mi tó wà lórí wáyà wọn kà aṣọ ẹ̀gbọ́n mi wọn kà ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó wá scott pẹ̀lú àìpé kóun kọ pass night tó wà lórí wáyà wọn mu wọn tún kà náà kí ló dé gan bàbá kí ló ṣẹlẹ̀ gangan ẹbí mi wá ṣọ o. tí ò bá ń ṣe pé orí títí ò pé ṣé wọn ò tí ì káwọ fúnra kí ló dé ṣe fẹ́ pa mí sínú ìjẹ̀bú yìí ni kí ni mo gbé nínú gbá yín tó bá yẹ pé gbogbo àwọn tó ń gbé kinní wọn ni mò ń dá lóhùn tí mò ń fún lówó ṣé ìwà rí mi báyìí alájọ ti wá ó ní èyí tó ń gbé fóònù ẹ̀ èyí tó ń gbókùn owó ẹ̀ èyí tí wọ́n gbé gbẹ̀yìn ẹ̀ wá dé nísìn tí mi ò wo jẹ́ kí n sọ fún ẹ mo gbà wọ́n tọ́ ni wọ́n ń ṣe ọmọ mi mo gbà wọ́n tọ́ tó bá dẹ̀ fẹ́ rí wọn màá fún ẹ láǹfààní kan màá kọ àdírẹ́sì wọn fún ẹ tó bá débẹ̀
ní òun béèrè mọ̀rúfà àtàní fáwọn pọ́pùlà lẹ́kọ̀ọ́. bàbá èmi sán lórí gan-an student ni mi o mo wá kàwé oúnjẹ bóde ni. má gún yín o má wá nǹkan fún yín ẹbí mi wá aṣọ mi. ṣé òbí kan ló bí wọ̀ yìí. ẹ fọ́ ni ẹ jẹ́ yín sọ bẹ́ẹ̀ mọ́. dúró mò ń bọ̀. tẹ́ bá jáde ń sìn máa mú gbogbo lè máa súnmọ́ yín lórí ni ẹ yẹ tèèyàn jáde sí kẹ́bẹ́ mi wá aṣọ mi. ó sì wà mẹ́ àbí. tí bá mú yín máa kọ́ àwọn bọ́ìsì wọlé ni ọmọ nà ẹ máa gún gbogbo ikùn yín. ó ṣe dúró ọmọ òsì kò ní bẹ́ńsọ̀ fún ẹbí ṣe ń wẹ̀ rẹ̀ wo ṣe dúró. Hanifa, mo ti sọ ìwọ ètò. Ọlọ́run kọ́ lè so. Ṣé mi lè kúrò ní ìfòyí? Àwọn àdìgbà tó wà ní ọ̀dọ̀ owó ní ìwé báyìí. Àbúrò rẹ̀ dà tó sí i. Káàsì ọkàn. Owó rẹ̀ lè dàbẹ̀ jẹrẹ. Ọ̀gbẹ́ni gbárùwọ̀ ọ̀lẹ́ ẹ̀sọ́ ẹ̀ sọ̀rọ̀ yìí. Ṣé ṣòkìsì wò jágbe rẹ̀ ìṣòwò rẹ̀? Ẹ̀ṣẹ́ wọn kọ́lé ìṣó, kọ́ kọ́lé ìṣó, kí ṣe kí mi lè ṣòwò. Kí mi rọ̀? Mo ṣe jẹ̀bi ẹgbẹ́ yẹn sọ̀rọ̀, báwo lè ṣe sóòtù ìgbà tí jẹjẹ kú. Kí ṣe kí mi lè ṣòwò. Báwo la máa sọ́mọ́ àwọn sọ́ni àdúgbò mọ́tò báyìí? Kí ṣe ní ìṣó, wọ́n kọ́lé ìṣó, ibi ìṣó bá ti gbọyàn rẹ̀ láì máa yẹ. Mo máa múrun náà lẹ̀. Olóyìnbó ìkúrílé, carry me to the hospital. Excuse me, I'm not talking to you. Idiot ọmọ. Look at them, based on the same person. Ọmọ tó sọ yìí ló sọ ìwé yìí. Ọmọ tó sọ yìí ló sọ ìwé yìí. Èkó yìí kò torí fọ àmọ́. If you come inside the commercial vehicle, they'll be doing rubbish, nonsense. Máa sọ mi rẹ̀. Mọ́tò ànífọ́ má ṣe wà. Ànífọ́ má ṣe wà. Máa sọ mi rẹ̀. Méjì tó fi mi lè yí jáde, ó mọ ẹ̀yọ́ tó dẹ̀rẹ̀. Èwo ni wẹ̀rẹ̀ gan ẹ̀? Má gbá yín lẹ́sẹ̀ o. Èwo ni? You lack manners. What of you? What of you lack manners? Olùfún mi lówó. Máa fọ ẹ̀ tó bá ti bí ilẹ̀ má sọ ọ́ tẹ́ bá ti bí ilẹ̀. Nígbà tó wọ́n tó jẹ náà, kí ni bàjẹ́ gàrẹ́jì wọ́n ní gbòòwò. Àwọn ọmọ tó tó yín lọ sanwó lọ fún wa lówó. Gàrẹ́jì wọ́n ní gbòòwò. Orí mi jẹ́ kó já mi lè lọ́nà. Ẹ̀gbọ́n ṣẹ́ ń gbọ́. Ajára lẹ́nu lọ́nà. Akọ́ba ti sanwó ń. Má gbọ́ gàrẹ́jì. Ẹ má mọ rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀. Tóbi ní dọ́là ti lọ sókè ẹ̀dẹ́ ìlú ló sọ owó polówó yẹn. Àti mi ṣe yìí, ọmọ tó tó yín ló sọ ìlú ló sọ yẹn. Sísà ìsókè jàre, ìsókè. Ẹni tí wẹ́lẹ́ yín bọ̀ jẹ́ aláràkà. Ìgbà ṣe ní tiẹ̀, ó kò sọ̀rọ̀. Àwọn ìṣe kọ̀dọ́tọ̀ máa gbé kéde lọ. Ṣíkò rọjú mú mọ́ra ní pẹ̀lú èkó. Ọ̀nà pọ̀. Ìṣẹ́jú nílùú Èkó la máa fi dé. 45 minutes ló kú àti dẹ́kù. Lọ sí Èkó ni. Èmi lè dúró máa ṣù. Wàá ṣù. Ẹ bá mi sọ wọn fọkàn dúró máa ṣù. Wàá ṣù. Ó fẹ́ jẹ ṣù àbó fẹ́ ra ṣù. A máa ṣe ga. Ó fẹ́ yàgbẹ́. Wọ́n bí ya yín dà, fẹ́ yà ibi ìjẹ́bi tẹ́tí lè yàgbẹ́. Kò dúró mi kí n kọ̀ bọ́ ẹgbẹ́ ìgò kí n jẹun. Àní mi ṣe yẹn máa gbọ́ máa fi ń ṣògo ojú ọ̀nà yóò máa dà, wọ́n máa fi ń ṣògo owó dànù dànù. Ẹ̀tún fáìn bá wọ́n máa gbé yín lọ. Dada rẹ̀ ní bọ̀dé ń bọ̀ lẹ́mọ̀. Àmọ́ wẹ́nẹ̀ láì lọ́nu. Ìbá ìlànà ti rẹ̀ bí lánàá ṣe. Kí n rọra tẹ bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ kí n ṣe mo máa ṣe. Àtúnṣe mi sinmi. Ó dẹ̀ ìdè. Ó yẹ̀yẹ rẹ̀. Ayé ń ṣe. Ayé ń ṣe yẹ̀yẹ rẹ̀. Ayé ń ṣe. Àkọ́kọ́ iṣu ló ń yà, wọ́n ti sọ pé àwọn fẹ́ yà gbé. Ẹnìfà. Ọlọ́run máa jà sí. Pátárẹ̀ yẹn kan, pátárẹ̀ onílẹ̀ lónìí. Dáìbà ẹ̀ ní kó fún ọ báyìí. Pátárẹ̀ onílẹ̀ lónìí yẹn. Bàtà mélòó rò? Iṣu lásán wọ́n yà tó ń jà yìí nígbà tó máa yà gbé. Máa gbé ilé ṣe o. Dáìbà ọmọ tí ń gbọ́ pátá. Ẹ̀wọ́n lọ sí iná. Dáìbà. Ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ sọ̀rọ̀. Dáìbà ìgbà wo? Sẹ́yìn páàkì mọ́tò báyìí. Máa ṣu o. Wọ́n bí i dá. Dọ́kọ̀ dúró wọ́n wáyé gbẹ̀mí ó yẹ́rú lọ́yà. Ti sọ̀rọ̀ máa jẹ́ ẹ̀rẹ́ bí o. Mo máa jẹ́ Ẹ̀wọ́n ni gbogbo kò sí wí ní tí ọmọ máa ń tí ọmọ máa ń gùn mí lọ. Ẹ̀wọ́n gbogbo ilé ìwé gbogbo ìtumọ̀ ilé náà. Máa ṣu o. Kí lè bá ń pa fọ́ọ̀mù bí? Ọkẹ́ mú pátárẹ̀ onílẹ̀ Máa ṣu o. Wọ́n bí i dá. Máa ṣu ilé o. Wọ́n bí i dá. ó yẹ gbẹ. Láṣẹ wà. Ẹ̀wọ́n ni gbogbo ilé náà. Ẹ̀wọ́n ni gbogbo ilé náà. Ọkẹ́ mú pátárẹ̀ onílẹ̀ lónìí ètò ìkíni tó yàgbẹ́ náà. Olú pátá mélòó rò ní ẹrù fún mi? Ti gbọ́ níyẹn. Àjọ máa yàgbẹ́ ìṣòkòtò rẹ̀. Káàgbé ẹgbẹ́ ìṣiṣẹ́ bá máa ń kú ẹ̀. Kí n ṣe ẹran. Àǹtí ẹjọ́ ẹ mú mọ́ra ó kù tiẹ̀. Ọgbọ́n rẹ̀ dákẹ́. Lórí burúkú.
eléyìí bọ́ ìkú ilé carry me to the hospital. It's okay, I'm sorry. Wọ́n ìwé náà wọ́n sọ ó sọ. Ẹ jẹ́ kò rí bọ́ tí wà yẹn. Ẹ jẹ́ kò rí o. Alárùkọ bẹ́ẹ̀. Ẹ̀yin dé kò rí. Ẹ̀yin kìíyìn. Ẹ̀yin kìíyìn. Ẹ̀yin dé kò rí. Èkó ń bẹ̀ yẹn. Èkó níbo ló mọ̀ lẹ́kọ̀ọ́ dárúkọ bí tó mọ̀ lẹ́kọ̀ọ́. Ẹ ti lẹ́kọ̀ọ́. Alẹ́ Èkó. Ẹ bẹ́ẹ̀. Ó kẹ́sọ̀ pé. Ó kẹ́sọ̀ pé lẹ́kọ̀ọ́. Ẹ ti kò rí lẹ́kọ̀ọ́. Ẹ mọ̀ ṣòdì lẹ́kọ̀ọ́. Ẹ mọ̀ ṣòdì. Oṣòdì bẹ̀ yẹn. Oṣòdì lẹ́lẹ́ bẹ̀ yẹn. Láti kọjá Oṣòdì lẹ́lẹ́. Ọ̀rọ̀ apá nìlẹ̀ lọ́wọ́ ẹ̀ fúra. Ọ̀rọ̀ apá nìlẹ̀ lọ́wọ́ ẹ̀ fúra. Máa rọjú. Má jẹ́ sọ kí ní ọ̀nàdẹ̀. Wọ́n ṣe kó fún sọ́pọ̀tà yẹ wọn jẹ́. Múlẹ̀. Ara mi fúyẹ́. Ẹni fẹ́. Òun èmi náà mọ̀. Ẹ̀wọ̀n má fẹ́ kúfẹ́ síbi jáde kárí sójà yíyà ni àwọn oníjẹkújẹ. Adìkanran mọ́rò. Kí n jẹ? Ẹ̀kọ́ àmọ́ yóò di níyẹ̀ sọ̀rọ̀. Àwọn ilé ẹ̀kọ́ ń wò ní tó. Ẹ má bínú o. Èmi ṣe bí mi tẹ́lẹ̀ sọ wọn fẹ́ máa ṣùkárà tẹ́tẹ́ ti dúró. Ẹbí táwa ni wọ́n fi rọyìn. Má dẹ̀ sọ kí ní yẹn mọ́ kù. Ìdí mi tó bí fẹ́ sọ̀rọ̀. Lóye jù inú kàbádé kó a máa lò fashion designer. Níbo lẹ ti rí bẹ́ẹ̀ tẹ̀sí? Wọ́n sí rí fashion designer. Ẹ̀wọ̀n wọ́n fẹ́ kí mi ṣu. Máa sọ parẹ́ káyọ̀. Tó mú ilé wọn. So anybody ló lè ṣiṣẹ́ àmà só lọ. Kí ló dé kò tutù náà? Mr. Sule ṣe máa ní kò tutù ń tutù náà. Bọ̀ kí ni yóò tutù bíi tẹ́lẹ̀ tí mo mú lẹ́ẹ̀kan náà? Ṣé yóò mọ̀ kókó sí náà ní eléyìí gan blọọkì wá fi àìsí ó tutù? Ó dẹ̀ má bínú ẹ bá wa fìfẹ́ mu. Torí tiẹ̀. Ẹ ṣe ẹ bá wa fìfẹ́ mu. Ẹ yà wò bímọ. O gbẹ́ mi létí. Mo gbà. Ṣé o mọ̀ pé customer is always right? Ìyẹn fáwọn tó bá gbọ́ ni customer máa wà always right o ṣé ti gbọ́? Tí customer ti máa wà always right ṣé bíi ti tiẹ̀ ni wọ́n tó jọ ẹni ṣùkùṣùkù bíi ti ṣàkàdé mọ̀ sí? Mo bọ̀ wí ni. Nísùn lọ, kí ni ìdí tó rò pé fún wáyé báyìí? Ṣé bí torí ti tiẹ̀ ni? Nígbà tí mo fọwọ́ pàṣẹ lásán tó gbá mi, tí bá fọwọ́ sókè kọ. Wàhálà máa sin ẹ́ síbi. Bóyá kò tí àyè. Ó ti ẹ̀ ti dábẹ̀. Máa sin ẹ́. Mi ò ní sanwó ilé, ó ti ẹ̀ sí wàhálà. Mo ń lọ. Mi ì sanwó sílẹ̀, mo sanwó ẹ̀. Mi ní sanwó bímọ. Mi ní sanwó kí ni? Mi ní sanwó. Ó ya wèrè mọ́ bíi ò ní sanwó kí ni? Kí ló ń ṣe bímọ? Kí ni? Ó máa ń lọ sálẹ̀. Mò ń lọ. Ó máa ń lọ sálẹ̀. Bímọ ń lọ sálẹ̀ o. Máa lọ sókè o. Bímọ máa lọ sókè o. Bóyá ṣe àyè. Tó bá lọ sálẹ̀ máa lọ sókè. Mojú ọ̀nà yẹn dáadáa ni. Èkó yìí ṣá Èkó tóbi o. Yeye gbọ́mọ̀ ìdédájì Èkó bẹ́ẹ̀rì. Ṣé wọ́n mọ bí dáadáa ni? Wọ́n sọ wà àwọn rẹ́lù àwọn tó máa ń lọ náà máa ń sọ pé Èkó tóbi àmọ́ kí ni ṣé kò sí nǹkan tó lè ṣe báwo ni àdúgbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe máa jẹ́ orúkọ kan náà ìwà ìbàjẹ́ ni. Ojú ìwà àbàjẹ́ èmi náà ará Àjàṣẹ́ ni mí èmi náà ṣe bá tán ń lò bẹ́ẹ̀ náà ni. Àwọn olórí wọn tí àdúgbò kan bá ti ń jẹ́ orúkọ kan wọ́n á dẹ̀ filẹ̀ fún. Kíkọ́ bá ń jẹ́ mọ̀rùfá kíkọ́ máa jẹ́ ànífá orúkọ tó tọ̀ kan pẹ́. Fáfáfá lè parí ẹ̀ àmọ́ àní àti mọ̀rù. Ìyá jẹ́ wá kọ́ lé. Lọ́rin gan pẹ̀lú o. Pẹ̀lú ìyá jẹ́ nílé ní àjẹrú rẹ̀. Ṣé ẹni tó ní kẹ́ wá bá mi ṣó ṣàlàyé nǹkan tí ẹ̀mí máa ṣe fún yín? Wọ́n ṣàlàyé fún. Nísìnyí
ẹ máa wẹ̀ ẹ jẹun ẹ sùn dáadáa kára yín lè tó bá di ní ọ̀la á lọ ṣọ́ọ̀bù ẹ lọ máa tajà jẹ́ ń lọ wò bóyá kí n wá nǹkan fún yín kẹ́ ẹ jẹ náà. ilé nílé yín o kẹ́ ẹ ṣe bó ti wù yín bí o. ibi àwọn máa gbé o ibi àwọn máa gbé. ìgbé màmá sùn. iye ara ẹ ni. jẹ́ ń lọ bá yín ṣe bẹ́ẹ̀ tí máa jẹun. mọ́mì òkèlè ìkọ́kọrẹ́. kọ́kọ́rẹ́ ìsì. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àfi bá máa jẹ fùfú máa ti ń jẹ kọ́kọ́rẹ́. bí fùfú bí àmàlà bí ẹ̀bà. excuse me ṣé àní máa rí kọ́kọ́rẹ́ ni kò jí ń bírọ̀ àwọn ọmọ iṣu ìkọ́kọrẹ́ ọmọ ṣe a máa jẹ́ gbọ̀kọ̀gbọ̀kan. ìmọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ o bóyá lọ lù ú lọ jẹ. àfìgbà tó tẹ́ kọ́kọ́rẹ́ iṣu títí kó jẹ́ ká jẹ̀bà ká jẹ irú ká jẹ sẹ̀mú ká kíkùn ó lè ta di. wọ́n mú gbogbo àwọn alákọ̀wé ẹnìkan ló máa ń jẹun lójúmọ́. ẹ máa ṣe mi má sá dé ilé tí màá jẹun gbọ̀kan lójúmọ́. ó dáa mo ti gbọ́. báwo máa sùn ìyára ẹ̀. bá máa gbé sùn pé mi ṣe ìwé náà tó láti sùn kó wàá sùn wáyé wà kó orúwo wáyé èmi náà sùn wà kọ orúwo mi wáyé. and family máa sùn ìpalọ̀ ní èkó kátó iná ẹ̀wọ̀ èkó. ẹ bẹ́ẹ̀ máa sùn. màá mú yàrá tẹni ẹni gbé. kò bá jẹ́ yàrá kan rò ní nǹkan. obìnrin ẹ̀ nù wọ́ríwọ́rí onówó. alára kàró wà nígbà. kiri. àmùbá ìyá yẹn pupa o. ṣé wọ́n fọ àwọn ìparara máa ń dàpọ̀ ní ìlú ẹni yẹn ìyẹn dà wíìdì bó ń ṣe mọ́ lólólóló ṣáà máa jí kírímù rẹ lò. àwa ni màmá bóra sórí kàbá máa dé ìrì ṣáà máa funfun gbòó. so bí 70 million naira ṣe dín sí kò yé mi ẹ ń tẹ̀ láti sọ pé mo kówó jẹ nìyẹn. Mr. Jide ẹni. nǹkan tó ń tẹ̀ láti sọ nìyẹn. gbogbo everything tẹ́ bá fẹ́ pass across mi ẹ make sure pé ó come through market. mo lálàá pé mo rí i pé ẹ wà nínú àgbàrá ẹ. ó yẹ kí bọ̀bọ̀ ti cross over now kí ló happen kò yé mi o. owó kan mix ní company wa ṣe 70 million naira. ẹ 70 kí ni. ìgbà tó wà ní kékeré lóòótọ́ ó máa ń fẹ́wọ́ ó máa ń jalè gidi gan ni. ó dà gbé tó yẹ mo ti ń bá yín rẹ́rìn ọ́fíìsà ẹ ti ṣe náà yẹn. Don't give up! Look at what you're wearing! Don't give up! The shape! Look at it! Mr. Tunde. Yes. Tó bá mi lọ́fíìsì. a ló ń jẹun dáadáa dùn lọ. Uncle Tunde má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n bínú sí ẹ o. lánàá ni mo rí Mr. Kunle tó ń bá Mr. Jide sọ̀rọ̀ lórí fóònù. For this 70 million naira we are talking about níwájú ọlọ́run àti Takunle you know. Wọ́n ní kó bá yín o ẹ̀dẹ̀ ń sọ pé kí n explain what. kò lọ tú aláìṣẹ̀ sílẹ̀. àjọ̀nú ti ń gbẹ́nu afẹ́fẹ́ ṣọlá o ọ̀wá ṣú rẹ̀ tẹ̀tẹ̀ kọ́ dára ṣàṣà kọ́ wá gbóhùn àwo lẹ́nu mi. bẹ́bí tí o pé ra. bí mo yẹn ń sọ fún yín ṣé gbogbo nǹkan tí mo fi hàn yín ṣó yé yín kí ló tí wọ́n ń wọ̀ bí tí kò fi dùn báyìí. ẹ máa dá mi lọ ẹ máa sọ̀rọ̀ síta èwo ni bẹ́ẹ̀ni. ẹ ti mọ gbogbo orúkọ bí mo yẹ calculate ọjà fún yín. a ti mọ̀. wá ó dà kí n máa ní problem pẹ̀lú wọ̀ because ó ló ń fún mi latitude ó máa fún mi latitude kò jẹ́ kó rí ẹ pé ṣó ti gbọ́ ṣòwò ní ṣọ́ọ̀bù yìí èmi ni manager yín èmi dẹ̀ lọ̀gá yín nǹkan tí wọ́n dẹ̀ sọ fún madam ni madam máa gbọ́ and if you're not careful ṣe mọ̀ pé ọmọ àtọkọ rìn wá ọmọ àtọkọ wá balẹ̀ jẹ́ jàtìjàtì lẹ́yìn méjèèjì máa ní kí madam lé yín padà síbi tẹ́ ti ń bọ̀ ni ẹ gbọ́ àbẹ́ dáhùn wá kí lè tó ń tẹ́wọ́ fẹ́ gbẹ́bọ ni. nígbà tó sọ pé o máa dá. kí ló bí náà tún sọ. wọ́n nígbà tó sọ pé o máa dá. orí ẹ̀ ò pé o ṣé ló kọ yín ibi tó ti ń bọ̀ wọn ò kó ẹ pé kò ní manners kò ní respect fáwọn aṣíwájú ẹ àwọn tó bá ń wájú èmi ni nígbà tá a sọ wípé. sorry ma. ẹ má bínú nígbà tẹ́ sọ pé. better now ṣọlá àwọn cups tó dọ̀tí yẹn ẹ máa fọ̀ gbogbo abọ́
ẹ máa tidy everywhere ẹ mop shop ẹ wá lọ freshen up ẹ look like good so the customer máa tó máa wọlé ẹ wọ bí ni ẹ wọ lọ́wọ́ wèrè tẹ́ ẹ̀ sọpọ̀ ẹ jáwọ́ tẹ̀ ẹ́ kẹ́yìn wa kẹ́yìn. ẹ bó ṣe bí méjì ni wá akíló àbí. kẹ́yìn kẹ́yìn ìjọ lẹ́sẹ̀ ẹ̀yin náà léwu rẹ̀. ẹ tó ṣì lọ ẹ lọ fọwọ́ fún mi náà kẹ́yìn lè lẹ́sẹ̀ irú ẹ̀yin jẹ̀bi ẹ̀ bá jẹ́ ìdìbò ọ̀tàlàbà ìdí lẹ́sẹ̀ ni. ẹ bá má wọra yín kẹ wá kí n wá bóyin ó dà pé tí ń wọ bí o ẹ ti ń sick. Sorry ma. You guys are not okay now. Sorry. Èmi ni wọ́n fún latitude àbí? Èmi ló ń fún latitude. Now you will go and do all that I asked you to do. Okay, gbàgbé idiot ní nátìkì mi ẹ̀ kò gbé ìmọ̀ bóyá ń wò bí san dọ́dọ́yọ̀. Nǹkan tí mo sọ ni pé ẹ máa lọ ṣe gbogbo nǹkan tí mo ní pé kẹ́ ṣe. Do you understand? Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? Agbọ́n. Better. Ẹ di bọ́n yẹn rí. Àwọn yẹn ìjọ lẹ́sẹ̀ àwọn ní sàn. Anifa ọ̀rọ̀ yẹn pọ̀. Anifa ọ̀rọ̀ tọ́mọ ìsọ ẹni náà sọ yẹn pọ̀. Anifa gba mélòó ń pè ẹ́. Ó jọ mẹ́ta. Káàbà wa ń ṣe ọ̀rọ̀ ọmọbìnrin ẹ̀ ayọ̀wọ́ ẹni náà wò ó a gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ a kàn lé wa kúrò lẹ́kọ̀ọ́ mi ò padà sóko mọ́ o. ṣé lè ayọ̀ orí ayọ̀ ọrùn abọ́sẹ̀dì kásápá ẹsẹ̀ rẹ̀ pọ̀ ó máa ń yọ dédé. di ara rẹ̀ ra máa yọ. ká máa ṣe náà ọ̀rọ̀ yẹn pọ̀. ká máa ṣe náà. má ronú jìnnà má gbọ́ kiri àwọn pádànù ni wọ́n máa bọ́ tàbí abẹ́rẹ́ kiri. láì ṣe ṣinṣin. ó máa lọ kú sílé kú ní kú síbí kí ló ń ṣe ẹ̀ kú lé. àwọn máa kú sílé. irọ́ ẹ̀pọ̀ ẹ̀mí èèyàn ò ní tọwọ́ wa bọ́ kò tí mo máa ṣe màá sọ rẹ jẹ́ ká fọwọ́ kọ́pù ìtàn. ó tẹ̀lé. àádọ́gbọ̀n sí i jáfọ́. ya àríwá ń bà bá màlúù bá ń jà àríwá ń bà bá màlúù bá ń jà àríwá. kó o fọ kọ́pù tó o rògbò. wo bí o lè ní ẹ tí ò bá jẹ́ pé àwọn ọmọ tọ́lọ́run fi kẹ́ mi yìí wàá kàn jẹ́ bí irun ni ó máa yàgò fún mi ìdí tó fi máa yàgò fún mi ni pé náwó ẹ̀ báyìí èmi gan tí mo ní ṣọ́ọ̀bù òye kánná mi o lè ní ẹ. madam owó oṣù mi ni mo fi ṣe léyìí. èmi tí mo ní ṣọ́ọ̀bù ṣé mo tí ì tí orí àdìmọ́lẹ̀ ni mo dì. o mú irun orí o pa láró wo ṣéèpù ẹbí ojú ẹ o tún ṣe ju tèmi lọ lémi tí mo ní ṣọ́ọ̀bù o tún mú kọ́sẹ̀ẹ̀tì òkè fẹ́fẹ́ báyìí ló kó sí èmi tí mo lọ jàgbọ́n mi ò ṣerú ẹ̀. madam pákéjì ni gbogbo ẹ madam owó oṣù tẹ́ ń sọ fún mi náà ni mo fi ń ṣe gbogbo fashion. wàá lọ mọ pákéjì yẹn sí ilé àwọn tó ní ẹ torí pé ò lè ní ẹ. jàgùdà ní kánná tó ṣe yẹn pàápàá mi ò lówó tí mo lè fi ṣe kánná yẹn torí mi sanwó ṣọ́ọ̀bù mi sanwó ná mi ra tí síbi mi ìrówó ṣe. ìyẹn mi náà ṣe bí I just decided to create a new look for myself. àní jàgùdà nìyẹn jàgùdà gbogbo ọtí tó wà lẹ́yìn fíríjì ta ló mu. ṣé mo máa mọ tí. èmi ò mọ gbàgbọ́ mu. àfi excuse me àfi ìjẹta ó mú ojúgbò sẹ́yìn. ó ṣe ọmọ alálìbáyìíkà. èyí tẹ̀mí rí pẹpẹ súpù tí oúnjẹ ní alẹ́ àná ṣòbó ló ti kọ́ sí. bó bá tán. madam ẹ má bínú ṣe bàkúrò ìbúkú lẹ́yìn girls yìí. olówó burúkú wọn náà Emily. tó bá sọ pẹ̀lú ṣó ò jẹran. pẹ̀lú pa. ṣé ọ̀nà kọ́sọ́mà ṣe rà fún mi ní tó fẹ́. olè ni ẹ ó wá mọ̀ tó ṣẹlẹ̀ màá fẹ́ kó o gbàyè fún mi kó o máa bá tiẹ̀ lọ. madam ẹ má bínú. èmi kọ́. madam mi kì í jalè. olè ni ẹ bẹ́ẹ̀ náà ni kọ́sítọ́ máa wá bí lọ́jọ́ kan ló mú etí ẹ̀ ló gbà pa. ìyẹn inú ẹ̀ díbí yẹn ṣe rí ni ó dàbí ẹni tó kó èsì ẹ̀kẹ́ ẹ̀ tó tún lóríṣiríṣi kúrú náà lára. ṣé èdè ara ẹ ló fẹ́ jẹ àbí owó tó wà lọ́wọ́ ẹ ló fẹ́ gbà. madam ẹ mọ̀ pé lunatic làwọn pípọ̀ yìí. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lunatic. àwọn ọgbọ́n madam ọ̀rọ̀ yẹn pọ̀
tú ìtumọ̀. mi ò tiẹ̀ fẹ́ gbọ́ túmọ̀ máa lọ. ọ̀rọ̀ yẹn pọ̀ o. madam ẹ máa máa lọ ṣe ṣe bẹ́ẹ̀ ó tàbọ̀. madam ẹ má ṣe báyìí ẹ mọ̀ pé owó the same thing the same thing the same thing same to you. máa lọ. madam ẹ má. èmi gan mi ò rówó ra bàtà lọ́n tó máa lọ. madam ṣe bẹ́ẹ̀ sanwó oṣù fún mi. ewé oṣù ló fi ṣe kánà iyebíye ewé oṣù ló fi sí ẹ̀kọ́ lọ igi. madam mo rántí last week ó ń ka owó. madam ó ní kí n má sọ ó ní kí n má sọ. madam ẹ jẹ́ mọ̀ pé àwọn girls yóò gbádùn madam ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan tí mò ń ṣe ìtorí kí kọ́sọ́mà lè wá sí ṣọ́ọ̀bù náà. ọ̀ya máa lọ. ó tọ̀wọ́. ẹ ti jẹ́. ó lè ọmọ àṣírò dáadáa kẹ ẹ sọ pé ó lè ọ̀rọ̀ ọmọ bọ ẹ gbé ṣé kìí ṣe pé yín dẹ̀ ń dùn yìí madam ṣé kìí ṣe pé yín dùn yìí ọ̀rọ̀ ní ọ̀hẹ́ máa ń yọ ẹ̀rù mo bọ́ mi. ẹni tó wọ́n jẹ mi. Ọkùnkùn. Ànífẹ́ o. Ànífẹ́. Máa wá níbẹ̀. Ló ṣẹlẹ̀. Wọ́n ti ní èlé. Kí ni ilé? Ìwélé. Ó lé kẹ̀. Báwo wò kó má ṣe yín mi ètò fẹ́ yí jù. Kó má dẹ̀ jẹ́ pé ọ̀gá wa ò jẹ́ kó rọ̀ dáadáa. Ṣé akọkọrọ mú yín lẹ́yìn ni? Olówó burúkú. Ẹ̀wọ̀n ẹ̀rọ wọ́n ìṣàmọ́. Ẹ wù mí. Ẹgẹ́ bí apá bí ẹgẹ́ bẹ́ẹ̀ bíbá yìí ó rọ̀. Ó gbìn. Kẹwàá òkè. Ẹ má bínú ó rọ̀ o. Torí òwe ó rọ̀. Ẹ̀rọ òwe rí ni. Bọ́lá wa ń lọ, ẹ má kí n bínú. Èmi ò bínú báwo. Èmi ń lọ ni. Lẹ́bọ̀, ló bá sí. Wọ́n máa jọ́ ní lọ níbí kọ́ ló ń gbè, wọ́n máa lọ lé. 800 naira péré ni. Ẹ jọ owó kí lẹ̀ ń béèrè lọ́wọ́ mi. Pẹpẹ súpù àti ọtí. Ṣé mi ni mo jẹ ẹran ni? Ṣèbẹ́ èmi èjì lẹ jẹ ẹran so ẹ sanwó ẹ lọ́wọ́ ara mi. Ilé tí fọ́ kálá gbé wá, ilé ní gbé kálá gbé wá náà. Ṣé mo jẹ ẹran bì? Ṣèbẹ́ èmi èjì lẹ jẹ ẹran so ẹ expect kí n sanwó ẹran tẹ̀yìn jẹ àbí? Báwo lẹ ṣe mọ̀ pé kọ́rọ̀? Ṣebí mo fi ṣíbi ṣe báyìí ni mo dẹ̀ ní pé ó le. Eyín lèèyàn fi lè mọ ẹran tó rọ̀ àti tí ó rọ̀ àǹtí. Èmi ò lówó tèmi fẹ́ sọ because èmi ò jẹ ẹran bì. So 1 naira mo ìwà ẹ̀ lè rí gbà lọ́wọ́ mi. Ẹ má bínú ẹ máa sanwó. Mo máa sanwó. Owó ẹran tí mi ò jẹ kí wá san. Ẹ má. Kí ló fariwo ń bí? Ẹ káàsán bọ̀dà. Yes ma, ẹ káàbọ̀. Ẹ ǹlẹ́ o, ẹ fi jọ́ mẹ́ta. Ẹ káàsán mọ́. Ṣẹ́ta. Kí ló ń jẹ? Ẹ wò ṣé rí àwọn girls yìí nuisance ni wọn o. Wọn ò ní manners rárá. Ẹ má bínú. Ẹ mọ̀ pé customer ni mi, mo máa ń ra pepper soup bí dáadáa. Bẹ́tẹ̀ ń wá pẹ̀lú bọ̀dà gíga kan báyìí. Mo dẹ̀ débi mo ní kó fún mi ní pepper soup. Bí mo dẹ̀ ṣe bọ́ ṣe gbédé mo àbí ṣe bí rí pé ẹran yẹn ó le. Mo sọ pé mo ò jẹ́ mo kàn sọ pé ó le o. Bí mo yẹ pé eléyìí nìyẹn pé okay ẹran yìí ó le o. The next thing tó máa ṣe ó dẹ̀ mú ẹran mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ. Ó tún pè kejì náà òun náà tún mú kan tó kù ó dẹ̀ jẹ. Èmi dẹ̀ dìde mú ní mò ń lọ. Wọ́n wá ní mi ò lè lọ sí pé kí wá sanwó ẹran tí mi ò jẹ o. Ṣé ẹ̀yin ò jẹ rárá? Èmi ò jẹ o. Wọ́n jẹ́ náà mà wọ́n jẹ́ náà akọ. Dákẹ́. Mọ́mì, Mọ̀rúfá ló pè mí pé àǹtí kọ́sọ́mà sọ pé ẹran le. Bẹ́ẹ̀mi dẹ̀ ṣe débí ẹran le kẹ̀. Àwa là ń ṣe kinní yìí. Mo kọ̀ dẹ̀ ní pé kí n tún wo. Kó ní ẹ̀la confam rẹ̀. Orí yín máa bàjẹ́ níbẹ̀ ṣe lẹ̀ confam ẹ̀ yẹn.
ẹ ní gba kọ́bọ̀ sálárì orí ẹ bàjẹ́ wọ́n lè jẹran tẹ́ ẹ bá tẹ jẹran lójú mi o tún bẹ̀rẹ̀ sí ní gbọ́n mi pẹpẹ súpù mu. ó ní pé ló ti jà ó nájà yín ò dá ń fẹnu bọjà jẹ́ ni ma ọrọ̀ ajé là ń ṣe ma. pààrọ̀ báwo ló ṣe mọ̀ pé pọ̀ mọ́ olè tí ò bá gé jẹ ó fẹ́ gbà. kó ṣì kúrò wájú wo àǹtí ẹ má bínú ẹ má lọ ayé yín ti bàjẹ́ oṣù mẹ́jọ lẹ́ni ẹ ò gbawó ẹ mú ṣóòrè ẹ máa ń ṣe ń gbogbo gbà bíi pé wèrè nìyí àmọ́ àjàṣe tí mo ti wá bí èmi gan ti bá àmì rò lọ́hùn kí n tó wá sẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ bá lẹ́yìn wọn láti jẹ̀bú òṣì kan àjàṣe tèmi ti wá mo mọ̀ yí pé wèrè wà lẹ́kọ̀ọ́ wèrè lèmi pápá gbé wá bí bàtí mo fọwọ́ sí bí mi bá ní wèrè lórí ìgbà mi àpò tó yìí ẹ̀yin olóṣì owó oṣù mélòó kò sí wàhálà máa fọwọ́ oṣù yín di ni ẹ mọ̀ nǹkan orí yín ò pé. èmi ò ń mú gbogbo nǹkan báyìí òun ni. èmi kẹ àwọn ọmọ òṣì àwọn ọmọ rádaràdà bá ń gbégò ṣọtún mo fẹ́ bá a mú ẹ jẹ pẹlẹbẹ ìyá bíi. ẹ jẹ́ kí n palẹ̀ mọ́ kí n má dà yín láàmú. má domi tó bá dà á mu ó da yí ẹ̀ mu mọ́. nọ mo kí n má dà yín láàmú ni. ẹ wo oṣù ẹni ẹ jẹ́ ká mú dẹ̀ ní. ẹ mọ ma. kẹ mu díẹ̀ ní owó ẹ̀ṣù ẹni bó káṣọ wá tẹ máa fọ o. Nípa mú mi. Ọmọ mi. Nípa wọn. Pàkàmọ́ mi. Kí ni tuntun? Kí la mú tirẹ̀? Ṣé wá ìdúró? Ọkẹ́ mi pé. Ṣé sùúrù ṣáà máa pẹ̀lú? Mo fún yàrá jẹ́ mi. Ayé mi ti kọjá ilé olówó ló dé mú kí ní ẹ̀mí. Má lọ sí ìbádùwẹ̀, má lọ sí ìbádùwẹ̀, lẹ́lẹ́ ìrọ̀jú, olówó burúkú. Ọ̀rùfá, ṣé ṣe ṣó ń sinwin? Mo ń rẹ̀ kó lásùn òun ṣàlàǹgá, mo jẹ́ ẹ lọ. Wọ́n fa gbàṣẹ òkun ìfọ̀, ọkùnrin ẹ̀yàn jẹ lọ. Star original. Méjì. Ẹni kan. Mẹ́sàn-án. Ṣé má ti náà ṣe kí nílé? Dúró. Kó máa time sí gbò. Ó kò kàwé ó mọ̀ ọ́n fún ṣé sùúrù máàcì ni. Olódò ẹlẹ́dà kan olódò. Ṣé wọ́n mú wèé? Wéèrè. Àsìndẹ́màdé. Wá mi ti gẹ́tì ẹ̀. Wéèmù olódò wà. Má kọ́ láì níbẹ̀. Mo kẹ́ wọ́n mọ̀ kiri. Kọ́ kí ní jàre. Kọ́ 32. Fi 2 sẹ́yìn rẹ̀. Ní ìmọ̀ níyàn lára jáde. Wo tìrì náà 32. Lọ kà pé oúnjẹ ajẹ́ gbèsè o. Ẹ jọ̀ọ́ bá mi charge fún mi. Àìṣílẹ̀kùn ṣáà mi. Báwo lè ń ṣe báyìí kò bá mi charge ìwé máa ń bá mi charge ẹ̀ náà. Ẹ wo àráyè nsìn iṣẹ́ pọ̀ à ń tẹ̀kí stockings lọ́wọ́. Yes. Jọ̀ọ́ bá mi charge ẹ̀ jọ. 200 naira. 200 naira. Má ọ̀rẹ́ yà fowó títì. Ẹ wo tẹ́ ẹ bá fún mi lówó mi ní fún fóònù yín o. Má mi charge ẹsẹ̀ yìí. Mo wá expect kọ́ ọ̀kan yìí. Mọ̀rùfá. Oya Gúndà. Mélòó? 25. Gúndà. Àmọ̀ ẹ̀yìn wo ìwé kọ́ mẹ́rin ìwà àbẹ̀kọ́ mẹ́ta. Ṣé kí ló lè wọ̀ ọ́?
náwó ojú. ó bàjẹ́ bẹ́ẹ̀ mi ṣe gbẹ̀rẹ̀. wò náwó rò. òjijì wò náwó rò. ìmí dùn. kí ni èlé pọ̀ yan o. ṣé omi rọ́ọ̀ṣì rẹ̀ dédé. pàdé kí lè ṣe. mo ju ẹlẹ́mú ṣe gbẹ̀rẹ̀. bóde mọ́ mu tó bóde kò ní. adaba máa jẹun fẹ́ ní. Ele. Orúkọ ń gbọ́. Olórí ogun kọ́ sí náwó rojú. Àwọn gidi. Àrùn bóyá. Jáde nílé. Kiri. Ẹ ṣe wọ èmi kọ́ ni. Kàmú rẹ̀. Ìwé náà. Hello. Lesa lai. Wọ́n ti pinnu bẹ́ẹ̀ látàárọ̀, ó kò so switch off, ó yìí ṣe connect sí ni, kí ló ṣẹlẹ̀ náà? Olówó burúkú ọ̀wà ká ní kíkẹ́ kó ń pè é. Ẹ jọ̀ọ́, ta ló sọ̀rọ̀? Èmi ni aya rẹ̀, ìyàwó rẹ̀ ni mí. Lẹ́sù ọ̀wà ta ni ẹ́ olóbùkún olóṣì aṣíwó aláràkà olè aṣíwó mọ̀dé pé tó bá tún pé nọ́mbà yẹn olórúwó burúkú. Mọ̀rùfá kí ló ń gbé fóònù ní fóònù fún? No ti ń pè náà ti ń gbọ́ kan ó ń pè kò stop àwọn alàgbé pé kí n ṣubú ń sọ nǹkan tí ń fẹ́ sọ. Kí ló kún ẹ̀? Ta ló mọ̀ tó ní tó ń pè é sìn? Ó bẹ̀rẹ̀ sí ni máa ṣó ń bú mi. Mọ̀rùfá mo rò pé mi ò mọ gbọ́n tó ń da ìwé náà láìkí Alex. Rẹ́rìn. Ẹ máa láìkí rẹ̀ ẹ láìkí tani ṣe wíwẹ́ni tí ń láìkí gangan ọmọkùnrin pupa ẹ̀gá yẹn léèmù ìyẹn mi láìkí ọkùnrin pupa ẹ̀gá yẹn. Ọkùnrin pupa mi láìkí ọkùnrin pupa o. ẹ máa wọ́n jíǹsì wáìtì wá dé yẹn. Ọkùnrin pupa máa mú. Ó ṣe é mú o tí màá fẹ́ gbóhùn jẹun tí màá ń gbẹrú ibi abiyá rẹ̀ ti tẹ̀sí dédé. Ìwọ jẹ́ kó rùn pa kó láàgùn ṣí dédé náà máa bú tì í. Iná ìsìn bú ti wá ẹ mọ̀ tí ìmú káwọ́ tó ń tirẹ̀ níbẹ̀ yìí kiri náà lẹ́yìn ìjà ṣé fọ́ mi rí ẹ ẹ̀jẹ̀ láì ṣe kiri ní. Ṣé gbà mo lọ tọ̀? Ẹ ṣe ọ̀làtọ̀ mi rí ẹ wíde mọ́ fọ́ọ̀ṣì rẹ̀ omi yóò rẹ̀ wá wá. Èmi náà láìkì ẹ̀. Mo láìkì rẹ̀ ṣé láìkì inú wọn ṣé ìṣọkùnrin pupa ẹ̀gá yẹn. Pupa ń fọkùnrin pupa yẹn máa mú. Ẹ lọ sùtà báwo ni? Afa. Torí pé èèyàn burúkú ni òun ṣèyàn tó dá rárá. Èmi ló fi nǹkan ní mi dúró láti yáwó fún ẹ. Mo wá pé obìnrin kan wá gbé fún wa lóhun níyàwó ẹ wá ṣépè fún mi lórí fóònù. Mi ò níyàwó. Ìwọ tí màá rí jọ̀tọ̀ wà lẹ́yìn tó pé kọ̀lẹ̀ wọ́n yóò láyìn ọkùnrin ṣe máa ń parọ́ báyìí ọkùnrin ṣe máa ń parọ́ báyìí. Mo máa rántí ó mọ̀ pé kò sí náà mo wá lọ charge phone mi ní ọ̀dọ̀ àwọn Mọ̀rúfà àtàní ibi tí máa ń jókòó sí máa ń nírọ̀lẹ́ tí máa ń gba tẹ́gùn ibẹ̀ mo ti charge phone àwọn olórí burúkú ẹ̀ gbé phone mi lẹ́yìn. You are lying. You are a liar. Get out. Get out. Tibi kini get out. Ayé àwọn àlè. Ọmọ mi o. Ajé wo Mọ̀rúfà àtàní ayé wọn ti bàjẹ́ ikú ni èrè ẹ̀ṣẹ̀ mo gbé phone sọ wọ́n gbé kọ̀ lẹ. I'm sorry, má bẹ̀rẹ̀. Please get out. Don't touch me. Don't touch me. O tẹ fi ọwọ́ yẹn o fẹ́ fi kàn mí láti o fẹ́ bá aṣọ mi jẹ́ ni. Kì í máa lọ. Ọ̀sán já. Tètè bólè time ti lọ please. Ọlọ́run. Bóyá rí bóyá ń parọ́ láyà. What? Kí ló wí? Get out. Ó bóyá rí ọkọ Ànífà ọkọ Mọ̀rúfà. Ànífà Mọ̀rúfà ayé ń ti bàjẹ́. Ó lè jọ. Ó tẹ̀ dábẹ́
ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ àti ànífà àti mọ̀rúfà àtẹ́ntó ní ṣọ́ọ̀bù máa pa gbọ́dà lẹ́nu. You have the order, the effrontery to pick my call behind my back. Mọ̀rúfà, ìwọ náà mo fún fò láàárọ̀, o follow me ẹ̀kọ́ ṣe, ó dàbò ya wèrè. Bẹ́ẹ̀ wá gbogbo nǹkan ni mo gbà mí ò gbé pé o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ó dá dúró. Ìgbà tí ìwọ náà gbé fóònù ẹ síbẹ̀ tó ní o wá chájì, tí yẹn bẹ̀rẹ̀ sí ní tó ń ké bí. Kí ló dé tó ṣe? Ó kí gbà ńlá ojú ó ń ṣáàtì, ó ń ríǹgì. Ó ṣe fi sí slow. Ṣẹ̀gbẹ́ wèrè làwọn ilé. Silence. Má fi fóònù silence. Ìgbà tí mo expect kọ̀ kí tún fi silence. Ṣẹ̀gbẹ́ wèrè ni ẹ̀ tún lè pe silence. Olórí ibú yín ẹ̀ mọ́jú mẹ́ ẹ sọ. Jẹ́kẹ́ lára jẹnẹrétọ̀ kiri. Jẹ́kẹ́ lára jẹnẹrétọ̀ kẹ́ máa chájì fóònù ẹnu lẹ́rẹ̀. Ibẹ̀ jẹ́ kiri lára jẹnẹrétọ̀. Ṣé ló ṣe customer yín bí ni? Customers are always right. Mo lè wá bí kí wọ́n mọtí. Ọtí kọ́ ló rà pẹ́pẹ́ sùpù kọ́ ló jẹ́. Fóònù ló mú wa. Jábà mú 200 wẹ́n gbá fóònù yẹn lẹ́nu. Ṣé o máa yẹ tán tepo? Jọba ti ta. Ó dàbí wèrè làwọn ilé. Jẹnẹrétọ̀. Kíni? Kí ṣẹlẹ̀? Máa lọ wọ́gbọ̀gbọ̀ má ba ọjà jẹ́ láàárọ̀ kùtùkùtù. Ìgbà tó ti wọ ṣọ́ọ̀bù tó ti ní o fẹ́ ti kíní ẹ̀ bọ iná, o fẹ́ gbaná sára ni mo ti mọ̀ pé. Gbaná sára tó bá dàbí èpè, ó ṣì èrè ni. Lẹ́tí máa náà. Ìwọ náà ṣe ìdáná Tálíkà, ó ní kókó tọ́pù mi. Ẹ̀m ṣe tọ́pù méjì rẹ̀ ẹ̀yọ kan náà wà. Ayé bàbá. Máa halẹ̀ mọ́ wa. Ó bẹ̀rẹ̀ sí àṣẹbẹ̀rẹ̀ ni. Ó ti má kojú ẹ̀ méjì àṣẹbẹ̀rẹ̀. Ẹ̀rí wọn máa bá yín fà. Lọ́ọ̀ kò sí ìkọ̀ tó fẹ́. Gbà! Wọ́n lè jẹ tẹ́. Wá gbé sí ọ̀rọ̀ rẹ. Ó lè bú kó lò sí. Wẹ́ẹ̀rì, orí bóyá rí. Tálíkà, oníṣòkòtò tọ́pù méjì. Nínú mẹ́wàá, ẹ ti sálọ ojú ìdábùkù. Ojú ìdábùkù ló ń kulẹ̀. Ẹ ti sálọ ojú ìdábùkù ni. Ìwà kúlẹ̀ náà yẹ́n náà bọ̀jọ̀ dédé nílẹ̀ ìmọ̀ àkùtù nù. Ọlọ́wọ́ burúkú. Orí bó ṣe rí. Hello madam. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ lè ṣe yẹn má ṣe bẹ́ẹ̀ tó lọ́nà ẹjọ́. Ẹ má dáwọn padà ẹni sùúrù fún mi tó lọ́nà ẹjọ́. Mi ti gbogbo lórí àwọn ọmọ yìí náà. Ẹ má wọlé màá rí dáàdì wọn ẹjọ́. Ẹni sùúrù fún mi tó lọ́nà ẹjọ́. Ó yé mi. Ẹ ṣé gan. Alákọ̀ọ́bá làwọn ọmọ yìí ooo. Wọ́n fẹ́ kó bá mi ní eré yìí. Wọ́n ti gbogbo lórí wọn. Láti wọn dẹ̀ ní kò gbọ́dọ̀ mọ̀ báyìí. Kí ni màá ṣe báyìí? Ok, mo kàn tí màá ṣe. Igbó kẹta. Ṣèbí ó fẹ́ pé àwọn sójà burú ni. Ìjà burú o, wọ́n rí ìjà sójà yìí. Èmi ò rí ìjà wọn. Kó o bá rí ìjà wọn wí máa dúró. Olóró burúkú wọn wà. Kí n sọ ẹ̀. Bó ṣe jókòó yẹn. Olóró burúkú ni o. Jẹ́ ká lọ wájà rẹ̀. Ká máa ṣe hù. Mo fẹ́ wà láwọn ọmọ wọn burú o. Sùnrin má ṣẹlẹ̀. Lẹ́nu ojú. Filẹ̀ níbẹ̀ filẹ̀ tó ti filẹ̀.
jìgàlà mú wọn máa ṣe ẹni fìlà tá a bá mú lọ bó àwọn máa dé dídó ni wọn máa sá ẹni ṣáàpù wọn máa ṣàkọ. Sorry. Abeg, who take my cap? Who take my cap here? Who take my cap? Nigeria cap. Who take it here? I don't know anything about cap. Cap. Who take him? Abeg, don't move that. You don't crazy? Are you gonna play? I don't play with you, eh? Who take Nigeria cap here? Eh? Who take Nigeria cap here? Eh? Who take my cap? Nigeria cap. Where do madam? I put cap here. Nigeria. I put Nigeria here. Who take him? Nigeria. Put Nigeria here. Who take him? Nigeria. Yeah. Hi. Ẹ gbọ́ kí ni ń kúná wá. Fìlà. Fìlà sójà. Mo dáràn bọ́dá. Ṣé ẹ mọ ibi tí fìlà wọ? Fìlà bọ́ ìfìlà wo lẹ mú? Ọlọ́run ní bàdá dá yín jẹ́. Ẹgbẹ́ ọmọ yìí ní kẹ́ bèrè wò lọ́wọ́ jẹ́ tọ́lú fìlà. Kẹ́rin fìlà ṣe. Ṣáwọn táwọn bá ṣègbádùn wọn. Mọ̀rúfà nípa. Má. Òbí sójà ní òun wá cap. Fìlà orí ẹ̀. Fìlà. Ẹ máa ṣọ́wọ́ ẹ mú. Ló bí mi o. Ibi tí èmi ti wá lájà ṣẹ́ bí sójà bá gbéyàn yóò pààyàn ni. Wo bí ẹ bá gbé fìlà ìwọ bá jẹ́ ìlẹ̀ wá bí gbé fìlà bí ẹnìkan ló gbé fìlà ẹni bá gbé fìlà nù gbogbo ẹ̀yin tẹ̀ wá bí inú bẹ̀rẹ̀ ni mo wà tí mò ń ṣètò pẹpẹ súùpù lọ́wọ́ ní ìfọwọ́kàn kankan tí ẹ bá fẹ́ kú ẹgbẹ́ káàfù sójà lé lọ́wọ́ kó máa gbé nǹkan ẹ lọ ọ̀gá you go give you calf. Oh, who take you? Who take you? Ṣé ẹ̀ ń gbádùn ẹ̀? Ẹ tiẹ̀ dúró náà. Kí ni dé tó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti wá sí bíbá pẹpẹ súùpù nìkan lẹ máa ń rà? A dẹ̀ lóríṣiríṣi ọtí. Ẹ ní béèrè nǹkan kan. Àfi kíní tó dàbí àgbo. Ó dàbí àgbo yìí tẹ́ máa ń mu. Àgbo ibà. Kí ni náà ṣé ọtí lélẹ́yìn náà ni? Kò lè yé yín ẹ ṣe ẹ mọ̀ eléyìí mi ò kí ń rà lọ́wọ́ yín máa ń gbé nǹkan mi wá ní pepper soup yín ni mo like ó ní máa ń kọ́kọ́ mu tí bá sì wá mú tán ni máa wá ṣe fàájì mi ẹ bá notice mi lẹ́ẹ̀kan ẹ rí i pé mò ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ yẹn
Mo ń bá wọn tèmi sọ̀rọ̀ ni. Yes. Yes. Àwọn pàdí mi lókè. Yes. But now I'm not here anymore. I've gone far. Tí n bá ti mú tán, máa ń lọ in another world. Reasons mi máa yàtọ̀, thinking mi máa yàtọ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ in the next 10 minutes máa mọ̀. In fact, oúnjẹ tó wà nínú yín gan tó bá yá sí máa rí àwọn àrùn yẹn bó ṣe ń ṣiṣẹ́, ọpọlọ mi máa ṣiṣẹ́ 100%. Wá, ó dàbí ni pé arínú òde lélẹ́yìí o. Bọ́dà ẹ má bínú o, nǹkan táwa ń wò ni pé nígbà tẹ́ ti sọ pé tẹ́ bá ti mú ẹ máa kó ní ayé bí àbí ẹ máa wá lọ bòmíì ẹ máa fò. Yes, up. Ẹni sùúrù sórí ó ń bá mi sọ̀rọ̀. Yes, okay, ó gbọ́. Bọ́dà ṣe rí abúlé láti wá sí Èkó tá a bá mú báyìí ń sìn a tún gbé wa kúrò ní Èkó. Ìlú bomi rẹ̀. A wá gbé wa lọ ìlú bomi. London à ń lọ. London yìí sí. Abuja. Ìlú Abuja tó sì ra Abuja bóyá bá Amẹ́ríkà tó bí wọ́n fò fẹ́ Amẹ́ríkà. Amẹ́ríkà fẹ́ lọ bọ́n bá ti mú yẹ́yẹ́ sí ni o. Nǹkan tí ẹ̀ ń try láti sọ ni pé you want to join me. Yes. Wait. Before you join me. Kí ló mọ̀ tó ń sọ? Yes, ṣé o kàwé ni? Mo gba scholarship. Máàkì mélòó ló gba scholarship? Ìwọ ṣé wọ́n pass scholarship? Bẹ́ẹ̀ ṣe mi pass scholarship. Schooling. Dákẹ́. Àwa náà fẹ́ mu. Ẹ fẹ́ lọ in another world. Ẹ fẹ́ máa ronú bí mo ṣe ń ronú. Before you join me, you take this water first, then this one follow. Ẹ mọ nǹkan ṣe rí èyí tẹ̀ ń sọ yẹn ó le díẹ̀ gbogbo tó bá ti jọ bí ẹ ṣe jẹ́ ká sọ. Okay, ògbóyìnbó. Okay. Ẹ máa kọ́kọ́ mu omi. Yes. Gbà. Ṣíkòdà lùkàmù. Omi wà. Jésù wọ́n fún kí. Fún ojú kòkòrò. Wọ́n náà mú tẹ́. Ìdẹ́rùn wọn mo máa ń ṣe kí ni. Má sẹ́nu ìdè tó yẹn. Ìdè fún ayé mi náà ni. N ti jẹ́ pákó ní ni kí n ṣe ẹ̀. Ìwọ náà kí n ṣe wẹ̀ náà. Kó o mọ̀ fọ kó o bá mú jù wọlé kọjá mi. Ìbejì rẹ ni ó kẹ̀lé yín mi nù torí fọ́n mi lè yín ẹ̀ nù. Àwa méjèèjì. Olùkọ́ ìkọ́jà amúdédé ìwé ẹ̀kú. Èmi nìkan. Amẹ́ríkà ńlá olóńgbò ṣe o. Oyún. Jàyé àwọn gbọ́kàn jẹ́. Ẹ bá mi jẹ́ kí tèmi yéye dẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀. Okay. Ẹ ṣe é bá mi. Rọ owó ojú tèmi. Mi ò ṣẹgbẹ́ rẹ̀ mo jẹ́ ẹ lọ ṣe sùúrù. Kí ṣe kó máa fún àyàn. Òun ojú kòkòrò máa ń bú dẹ́nẹ̀. Àpò mi. Oyún. Ọtí dẹ̀ nẹ̀. Ọtí nẹ̀ oyún ló kàn. Ṣọgọrẹ báyìí. Bó ti rí. Jọ kọ́lẹ̀ dò. Ẹ̀jẹ̀ bá ń bú dẹ̀ mọ́. Ẹ̀yìn náà ti tó. It's okay. For chi. Dédé náà máa. Don't worry, soon.
àwa náà máa ń fò. láìpẹ́ Mọ̀rùfá a máa ń fò. Ẹ wò ká fò ibi rẹ̀ ń lọ ṣáàjọ ń lọ kẹ́ ẹ̀ fò wáyé àwa náà ṣáà máa fò tẹ̀lé wọn. Ṣé a máa kẹ́rù ẹni dání? No. Àmọ́ wa. No. A ní kẹ́rù ẹni dání. Kúrun náà. A ní àkáǹtì owó tẹ́ ẹ pa látọ̀sẹ̀ kan sẹ́yìn. Ẹ gbé owó ẹ̀ wá. Kẹ̀dẹ̀ lọ gbéwé wá. Ká ṣàlàyé ẹ̀. Ṣé o mọ̀ pé ẹ pawó oúnjẹ ta? Ẹ fún mi lówó. Ẹ pawó lánàá. Mi ì gbowó. Owó ọjà tẹ́ ta kẹ́ kó fún mi kẹ́dẹ̀ lọ kówé àti ti pẹpẹ súpù àti ti bíà kẹ́ lọ kó jáde. Kí ló ń ṣe ẹ́? Kí ló ò rí mi rí ni? Kí ni bẹ́ẹ̀ ṣe? Kí ni ṣe ẹ́? Mi ń pàgọ́ lérí ẹ. Àbẹ́rí ẹ ń wọ́rí ẹ ni ọmọ yìí bẹ̀rẹ̀. Kí ni? Kí ni? Yọ àmà ní dáràn kẹ owó ọjà dà kó ṣì kó wájú mi. Ewu wo ló mú ẹ báyìí? Ọ̀gá wa dà lọ́pọ̀ ọ̀gá wa wá. Ọ̀gá ẹ̀ ń bo èmi ni mo ní ṣọ́ọ̀bù mi ó dà pé rí yín ò fẹ́ mi. Ọjọ́! Ọjọ́! Óyá óyá ẹ Ọjọ́! 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 Ẹ gbà mí. Lọ́pọ̀ ọ̀gá wa wá. Ọ̀gá yín o. Ọ̀gá wa tó ń tàn. Lọ báyìí lọ́pọ̀ ọ̀gá wa wá. Ìyá Bílíkì ṣe lẹ ṣe. Ìyá Bílíkì sùn ọ̀rọ̀ ti wọnú ṣọ́ọ̀bù. Mọ̀rúfá. Kí ló fẹ́ ṣe? Mọ̀rúfá ti lọ sọ́run. Wọ́ yọ èmi. Ìyá màá wú fá. Ẹ máa bọ̀ wọ́n wò nǹkan kí ló dé sí? Bẹ́ẹ̀ ni o. Wá ó máa mú wa ń bọ̀. Kúrò mo fẹ́ sùn òtẹ́ bẹ́ẹ̀ ni dáadáa kúrò. Lọ gbé pílò. Aládùúgbò ẹ wá gbà mí o. Bẹ́ẹ̀ ó mọ̀ mú wa. Ànífà pẹ̀lẹ́pẹ̀lẹ́ farabalẹ̀ Ànífà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ má wọ̀ fọ́ gíláàsì mi o gbà kó mu yóò jẹ́ kí gbogbo nǹkan wálẹ̀ lára ìgbàgbọ́gbà kó mu Ànífà mu kò sí nǹkan mu. Má mú tán mi fún kejì ẹgbẹ́ nù lẹ̀ kó bẹ̀. Dìde lẹ́ẹ̀kan mi gbé tí fún ẹ mu. Dìde. Màrúfá gbà àkíní kò mú yóò balẹ̀ lára yín gbogbo tí ń ṣe yín. Ọmọ rẹ. Ó mú tán. Gbé wá mi gbé fánífà. Nígbà ìjà. Ebi ò ní pa yín látàná. Ẹ mọ̀ tó ti ń ṣe ranù dáàmú tí ń ṣe yín. Má lọ fọ́ gíláàsì mi o. Kí ni ń bá àwọn ọmọ yìí jà báyìí? Ebi. Ẹ̀bà. Mo ń bọ̀ wá mi gbé oúnjẹ wá. Kí ni ìṣe àwọn ọmọ yìí tí ń ṣe báyìí Ọlọ́run? Wọ́n gbẹ́ kànga sínú yín. Kò sẹ́bà ńlẹ̀. Dọ̀kúnú ni mo ṣe lẹ́tẹ̀ jẹ. Ẹ̀bà gàrí fùfú gbogbo ẹ̀. Èyí yín ló bàjẹ́ bí ò bá jẹ́ èyàn òṣì tó wà lẹ́sẹ̀ ayé yín. Ẹ̀yin ló yẹ ká ẹ dáná fún mi kí n jẹ. Tẹ́ ẹ sóhun ìyá ìmọ̀ tẹ́ ẹ mu tó èyí yín fi bàjẹ́ báyìí nísìn. Ẹ kúrò ẹ̀ sí wàhálà ń ṣiṣẹ́ èèyàn mẹ́wàá láàárín èèyàn kan.
ń gbádùn o tó ń gbé tíwá yìí ni àtútù láṣọ oúnjẹ chikasu jikola dẹ́bà kọ́kọ́rẹ́ ń mi jẹ́. olówó burúkú yìí orúkọ bọ́dà yẹn bọ́dà rí ń fò rí ń báwọn ará òkè rẹ̀. orúkọ rẹ̀ fanboy Elekure finest Elekure ṣé o ti jí ni o ti jí. jẹ́ ká sùn díẹ̀ sí kò ń gbájú dáa tún gbóúnjẹ wa ẹni àbí ká má lè jí mọ́ á ní lọ́pọ̀ kú bó ní kò ń dẹ̀ máa gbóúnjẹ wa ẹni. ẹ̀yin méjèèjì níbi tẹ́ lọ kó owó olówó tẹ́ wá dínú ilé mi sí ẹ lọ bá mi kó wà àjọlájọ jáde kíákíá. èmi lè ní jẹ́ fún yín Mọ́rúfà Ànífà fóònù tí wọ́n wá gbà lọ́wọ́ mi tó ló fẹ́ lo ìṣẹ́jú kan lórí ẹ̀ ó fẹ́ fi pẹ́ni tó sẹ́ǹdì owó sí ẹ bá a mú. ẹ ti ẹ̀ wò ó ṣe láṣọ mi tẹ́ kó ti ẹ̀gbọ́n mi àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó wá scott pẹ̀lú wa tẹ́ kó lórí wáyà ẹ bá ń kó. ìbéèjì ọ̀rọ̀ owó ẹ̀yìn tẹ́ gbà. ẹ̀yin méjì lẹ́jọ́ bá mi ẹ̀yin kírètì méjì lẹ gbé lọ mò ń bọ̀ sínsìn yín rè ohun rẹ̀ ṣàwọlé ẹ bá ń kówó mi kò sí já. ẹlẹ́yà méjì ibi tẹ́gbẹ́ ẹlẹ́yà yín dé lélẹ́ ṣé ẹ ti rí lélẹ́ ìtajọ wà yìí kò fariwo rárá kẹ́ ẹ rọra bá mi kówó mi mò ń lọ mò ń bọ̀ ló bá rè kó jẹ́ ó yá ní kíákíá ọwọ́ rè owó rè. ó ti dá pé ẹ ti rí ẹni tẹ́ ń wá àbí mélòó lẹ́yìn ẹ̀yin mẹ́ta ẹ̀ má nífà ẹ̀yin méjì ẹ̀ mú ìkejì ẹ̀. bẹ́ẹ̀ ni kò dà wò ó jẹ́ kí n sọ fún ẹ tó mọ̀ pé mo ti develop hypertension nínú ilé yìí ní nǹkan táwọn tẹ jẹ lówó tó fojú mi rí nínú ilé yìí wá sọ bẹ́ẹ̀ ni báwo ẹ wò ó mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé èmi kọ́ ni mo bí wọn mo kàn gbà wọ́n tọ́ lásán ni tẹ bá ṣe fẹ́ pín ẹran ara wọn kò sí ìtó kàn mí. ẹni gbọmọ ọ̀rọ̀ tọ́ náà láwùú bàbá sójú yín ló ṣe máa ṣe gbogbo bá ṣe máa pín wọn sí wẹ́wẹ́ lẹ́nu. Nashi fóònù mi dà. owó mi dà.